ọba orin Saheed Òṣùpá àti ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Àfáà Súnà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀, ṣùgbọ́n mo fi Ọlọ́run ọ̀run búra, òní ni mo mọ̀ pé èèyàn kan ń jẹ́ Àfáà Súnà. Ṣé ti rí ilé ayé báyìí pé kò balance? Tẹ́nìkan bá dúró nídúró wípé kò sẹ́ni tí ò mọ̀ ọ́n, meanwhile Àfáà Súnà yìí popular. Torí ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn bá ti mọ̀ ó popular, ṣùgbọ́n èmi ò mọ̀ rí. Mo ẹ̀sẹ̀ ń wo for the first time pé àwa ẹ̀sẹ̀ mọ́kọ́ ní issue. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń ló sọ ọlọ́gbọ́n kọ́ tọ́ka sí èrè sígbèkùn. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọ̀hún, ó sì bígi ọba dùbí. Oníwà ti sọ, ẹlẹ́yìn ti sọ, àwọn ọ̀jọ̀gbọ́n náà ti sọ tiwọn. Lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọ̀hún ó lágbára díẹ̀. So now ẹ má bínú o. Ẹ jẹ́ ká pe àwọn èèyàn díẹ̀ wọlé. Kọ́rọ̀ wọ́n mọ́ dàbí akọrin ìlélégbè tó jẹ́ pé àsán kan lù ní ń jó. Ẹ̀yin tẹ́ ń wọlé, ẹ bá mi share program yẹn dákun. Ẹ bá mi share rẹ̀, ẹ bá ń yẹ̀ wò. So now ṣẹ́ráyé social media tá a wà yìí, ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin ni o. Ń tá a bá ṣe inú ẹnìkan ní ìjáwó ni o. Because ọ̀rọ̀ tó ẹ̀sẹ̀ wá lu síta yìí, ó ti wà láàrin wọn ọjọ́ ti pẹ́. Wọ́n ti ń gbéṣẹ́ fúnra wọn ọjọ́ ti pẹ́. Rìkísí ti pa wọ́n pọ̀, wọ́n dọ̀rẹ́ ọjọ́ pẹ́. Àṣé ò sí èèyàn wọn o. Ará ayé ènìyàn ṣòro, kò sí èèyàn mọ́, èèyàn wọn mọ́ gbà. So èèyàn wọn mọ́ gbára gbọ́kànlé èèyàn kankan. Now àti Saheed àti Pasuma, ọ̀jọ̀gbọ́n akọrin làwọn méjèèjì, ògo làwọn méjèèjì. Bẹ́ẹ̀ bá bi mí léèrè pé ta mo fẹ́ràn jù láàrin wọn, I love them both and for separate reasons. Ẹ gẹ́ẹ̀tì mi. Kò sẹ́ni tí ò kí wà báyàsó láwọn àkókò kan, ṣùgbọ́n mo jẹ́ni tó máa ń appreciate talent. Ògo ni Saheed Òṣùpá, ògo ni Pasuma Àlàbí. Kò sẹ́ni tí ó ní kan nù wọn tí ó pé òun ò léèyàn, kò sẹ́ni tí ó bí kan nù wọn tí ó sọ pé òun ò rọ́mọ bí. Tá a bá wá wò dáadáa, a máa rí i pé àwa tá a jẹ́ èèyàn, majority àwọn èèyàn kan ńlọ jẹ́ pé
ńlọ́jẹ́ pé wọ́n láàyò wọ́n ní pọ̀ sí láàrin wọn. Pasuma fans wà, Saheed Òṣùpá fans wà, ọ̀tọ̀ lólúfimọ́, ọ̀tọ̀ lára bá ń bí. Àwọn èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Èmi náà wà bias. Bọ́rọ̀ bá kan ti football tàbọ̀ kan ti footballer, pé bá ń sọ̀rọ̀ nípa Messi àti Ronaldo, èmi ò ní sọ fún pé mo fẹ́ràn Messi ju Ronaldo lọ. Barcelona fan ni mí. Kọ́sọ́mẹ́ olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ó sọ pé Ronaldo ló ń fẹ́ràn. Kò sí olólùfẹ́ Madrid, olólùfẹ́ Manchester United, olólùfẹ́ Juventus tí ó sọ fún pé òun fẹ́ràn Messi ju Ronaldo lọ. Ṣùgbọ́n bí tèmi máa ń parí ẹ̀sìn ni pé let's just appreciate God. Pa wà láàyè ní ẹ̀rà wọn. Nígbà táwọn méjèèjì ń sọlá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe rí Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma. I love them both. Pasuma ṣe mistake kan gbà kan, ó lò kí n so lórin entertainer lòun. Kó ń díẹ̀ bàbá, you are a great musician, an intelligent musician, a talented musician. Bákan náà ni Saheed Òṣùpá, pé Awíkonko ń pòwe, lágbájá ń pòwe, tàmẹ̀dò ń sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀, kò túmọ̀ sí pàwọn alámì tó ṣe jù. Àwọn èèyàn kan wà àwọn ọ̀gbọ́ Yorùbá rárá, they are doing well. Ọlọ́run ọba ní pín ní tí wọ́n pè lógo, kò sí ẹ̀dá kan tó lè yà sọ́tọ̀. So ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Saheed Òṣùpá nínú fọ́nrán tó lu jáde ọ̀hún, ó bà mí lọ́kàn jẹ́ díẹ̀, ó dùn mí díẹ̀, ó bomi tútù díẹ̀ sí mi lọ́kàn. Because mo study Pasuma, ọ̀rọ̀ ti tán nú ẹ̀ pátápátá ń gbà tó sọ pé ọ̀rọ̀ ti tán. Ìfun kan ló níbi ìtejò. And I love him for that. Láwọn àkókò kan, ntí kálukú wa máa ń sọ tàbí tí ọ̀pọ̀ wa máa ń sọ, ta fi máa ń choose Pasuma ju Saheed Òṣùpá lọ, nípa nígbàgbọ́ pé Paso wà accommodating, Òṣùpá ẹni tó ní discipline ni, ó sì ní boundary. Pasuma ti feature oríṣiríṣi olórin ló ti feature Pasuma. Let's say the reality. So àwa nígbàgbọ́ pé Saheed Òṣùpá aṣọ ni, kì í bá èèyàn ṣe. Èèyàn jáso, èèyàn jáso, ó ń gbélé ayé tiẹ̀ lọ. Kò rẹ́nì kankan wá ń ṣẹ́, kò sì dílé ayé wa lọ́wọ́, a sì lè dí tiẹ̀ lọ́wọ́. Whatever tá bá ṣe, bóyá fẹ́ràn rẹ̀ àbá fẹ́ràn rẹ̀, kò dín ọlá Saheed Òṣùpá kù, kò dẹ̀ yọ kó nu orúkọ Pasuma Alabi, Wasiu Alabi Pasuma. Àwọn olólùfẹ́ àwọn méjèèjì á máa bára wọn jà. Ṣé ti witness ẹ̀ rí lórí social media, níbi tí ò kí ń sórí social media. Ìfẹ́ náà ni ká pè é, ṣùgbọ́n ìfẹ́ yóò wù tí ìbá jẹ́. Ó pé olórí àdá tán tó yẹ ká dá lọ́wọ́ Ọlọ́run ni pé èmi àtẹ̀yìn láǹfààní láti wo ìgbésí ayé Paso àti Saheed Òṣùpá, because àwọn nìkan kọ́ làkọ́kọ́ tí wọ́n jẹ́ méjì tí wọ́n jọ lògbà. Mo lè fẹ́ fi bàbá àwọn Ebenezer Obey, Chief Commander Ebenezer Obey àti ọba orin King Sunny Adé, I love them both láti ìgbà tí mo ti wà kékeré, because àwọn oníta gbọ́njú bá nu. Mo like solemn beat tí bàbá wa Chief Commander Ebenezer Obey tán ti the evangelist. I love dancing step of King Sunny Adé. Bí bàbá mi ṣe dàgbà tó, wọ́n sì tó ń jó ju ọmọdé mi lọ pẹ̀lú ọjọ́ orí wọn. Sunny Adé will always be smiling. Ẹ wá sọ pé kí ni ìyàtọ̀ àwọn méjèèjì náà, ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀. Àwọn èèyàn tó wà labroad
ńgbà tí ò tí ì di ẹ̀yẹ́ báyìí tá a lọ́rẹ̀ẹ́ nù as far back as 15-20 years ago wọ́n ní King Sunny Adé ó ṣe é súnmọ́ bàbá ìwé Ebenezer Obey ò ṣe é súnmọ́ tó ń bá wá abroad nature ni gbogbo àwọn tí ń sọ pé Ebenezer Obey ò ṣe é súnmọ́ Saheed Òṣùpá ò ṣe é súnmọ́ torí pé wọn ò kì í ṣe èèyàn tó súnmọ́ wọn ni ẹlòmíràn sọ pé lágbájá ń lejú tàmẹ̀dún ń lejú ó lè expect ẹni tí ò tẹ́ ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀rín lẹ̀ lójú ẹ̀ kó déédéé máa fẹyín káàkiri títì when you are not close to people ọmọ tinú wọn mọ́rọ̀ ọmọ fojú wọn jọ́ọ̀jì ń gbé Saheed Òṣùpá yìí ṣe báyìí Pasuma kì í ṣe báyìí wàhálà ilé ayé tí ń nìyẹn o because olówó ni yóò kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà OYSG ni irọ́ ni o rí dáadáa OYSK ni sórí ẹburú mo ní OYSG ni irọ́ ni mo ló YSK ni so wo ojú ẹ fọ́ ni wọ́n mọ̀ lura wọn nísìn mọ́tò tí wọ́n ń jà lé lórí ti lọ ńlá fi polówó ni ó kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà so kí ló wá jẹ jáde nínú ọ̀rọ̀ eléyìí mọ́yà abẹ́ ni o Collins Àyìnlá Barrister wọ́n jọ lùgbà ni wọ́n dẹ̀ jọ sorogún òwò King Sunny Adé Ebenezer Obey àwọn òsorogún òwò dàbí alára wọn ò kọrin búra wọn Sàláwà Àbẹ̀ní Àdíjà Kúbúrà alára gbó wọ́n jọ lùgbà ni àti Kọ̀lìntì àti Sàláwà wọ́n bú Kúbúrà alára gbó Kúbúrà alára gbó pa àtàgbò àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀ ló fà àwọn méjèèjì sí àtọkọ àtìyàwó tàlátí kálẹ̀ gbọ́ yẹn ẹlẹ́gbẹ́ mi o ìyàwó onírànú tẹ́ẹ̀tì ẹ̀ sí bí wọ́n ní kẹ́ran mú ni kò yẹ kó lè jọpọ̀ lọ́wọ́ àǹtí onípàkó ọmọ eléyìn irú eyín jóná ẹnu jẹ́ra rí pẹ́tẹ́pẹ́tẹ́ o ẹ bá mi bóyá wọn kì í máa dẹ yí tapákó lágbàdo fòjéjẹ ìyàwó kílẹ̀ ó ti ṣe ẹ bá wọn wá máa clean kí wọ́n fi fọyín àfòjéjẹ ìyàwó kílẹ̀ ó fi ṣe bùrọ̀dá pẹ̀lẹ́ o ọjà wọn lẹ́gbàá ò mọ̀ pó dùn wọn o bó bá ń ta yín o ẹ̀ tètè mẹ́sì wá o ìyàwó pẹ̀lẹ́ o mọ̀já wọn lẹ́gbàá ọmọ bó dùn wọn o bó bá ń ta yín o ẹ̀ tètè mẹ́sì wá o orogún ti wà nílé orin àwọn ọmọ jẹ́nsí tí wọn ò láǹfààní àti come across gbogbo àwọn nǹkan yẹn àwọn lóríṣiríṣi àwọn nǹkan jọ lójú àwa tá ti lé láàdọ́ta àwọn tán ti lé lọ́gọ́ta tán ti lé lọ́gọ́rin abalẹ̀ ayé níwọ̀nba ilé ayé ló dùn ní gbogbo yín dé lẹ́wàá mọ̀ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run lẹ́tọ́ wá ń fẹ́ ṣe fẹ́ kú fẹ́ kú àyà káàkiri Saheed Òṣùpá Pasuma àgbàlagbà làwọn méjèèjì fa ntọ́ bá mú mi lé 50 Saheed àti Paso ti lé 60 ìjà kí wá la tó ń bára wájà sọ ẹ má jẹ́ kí n fàágùn kí n lo àmì fàágùn lórí èyí tí ń ṣẹlẹ̀ yìí o ọ̀rọ̀ àfáà Súnà mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ti bá pàdé bẹ́ẹ̀ bá wá bá pàdé mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa rẹ̀ ta wá ló jẹ̀bi àfáà Súnà tí ò láṣìírí ni àbí Saheed Òṣùpá tí ò mórí Ọlọ́run kò sí ní tó wù tó yẹ kó sọ tó yẹ kó kan Wàsíù Àlàbí Pasuma I swear to Almighty God Paso wà nínú ẹni tó mọ pẹ́ dú lọ́dọ̀ Ọlọ́run kò wálé ayé mọ́yà ọ̀rọ̀ pọ̀ tá máa sọ Saheed náà mọ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin fáǹsì ńlẹ̀ máa ń kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wọn lára
ẹ̀yin la kéèrè igi yóò bèlà ẹ̀yin lọ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí èéfi kọ́gi ẹ̀yin ni ẹ ríra yín gẹ́gẹ́ bí èèyàn tẹ́ fi máa ń gbé yẹn ẹlẹ́ran ara lérí jùlé ayé yín lọ ẹ ń bá déèdì Daily Times déèdì ibi tán ti ń ta pépà láràárọ̀ wá wo oríṣiríṣi yàn jíjà lórí ọ̀rọ̀ tí ò kàn anybody wá wo bẹ́ẹ̀ lómi ó ṣe máa ṣépè fẹ́ tí ò mọ̀ rí ẹni tí ò kàn wọ́n lè gbé Dangote fowó kówó epo bí ó ṣe máa rí fún leléyìí ó sì ń gáàsì lójoojúmọ́ ni mo ń try láti pa àwọn èèyàn díẹ̀ wọlé sí ni o so ń bò la ń lọ kí la bá lọ kí la bá bọ̀ ọ̀rọ̀ Koríyọmí Hamzat ọ̀rọ̀ kan Saheed Òṣùpá ó kan Pasuma ó sì kan Alfa Sunna now Alfa Sunna ní dáadáa tí fògùn mọ́ dálá ó ń lọ dáràn mọ́ràn tọ́yàn ìyàwó sọ́jà lálẹ́ tó ṣe ń gbẹ́rẹ́ ẹ dákun ẹ bá mi share Facebook mo ń gbìyànjú àti ṣe ń bí kọ̀ lọ ń tọ́sẹ́lẹ̀ òye mi so pápápá torí àkókò wa torí àkókò yín àkókò tí ń ló ṣe pàtàkì pọ̀ sí mi now fọ́nrán ọ̀hún wá lu jáde Alfa Sunna ló kù tó sì kù nìbọn ró torí pé bóun bá yanu tó ń bá sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ o nǹkan bàjẹ́ o but unfortunately ó ti yanu ó ti sọ̀rọ̀ nǹkan kan ò sì bàjẹ́ ilé ò sì rọ̀ oníyà ni ó jẹ́ èyí tó pọ̀ testimony mi ni pé orí Alfa Sunna ní gbogbo ẹ̀ ó padà báǹsì lé lórí problem táwọn èèyàn mọ̀ ò ní pé gbogbo nǹkan ni wọ́n fọkàn sí pé a gbọ́dọ̀ gbé jáde lórí social media wọ́n lù sí trust àwọn èèyàn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò wá sẹ́ni tí ó appreciate ẹ fún nǹkan tó ṣe at the end of the day kí ló fẹ́ jẹ lérè ńbẹ̀ kí ló gbàbọ̀ bẹ̀ ṣé wọ́n lu Saheed Òṣùpá ni àbí kí ni gangan kí ni ó ṣẹlẹ̀ gangan so ẹjá gbọ́rọ̀ lẹ́nu Alfa Sunna. wọ́n ní kẹ́ mú àti àmì Ọlọ́run. gbogbo ẹni tó bá fi wà nílẹ̀ láyé. ẹ gbọ́dọ̀ yẹn dáadáa o. tí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi Òṣùpá ní kẹ́ mú àti àmì Ọlọ́run. now bí nǹkan bá ti ṣe mí tàbí tó ṣe àwọn ẹbí òun Òṣùpá ní kẹ́ mú àti àmì Ọlọ́run my dear brother tí nǹkan bá ṣe ọ́ nǹkan ò ní ṣe ẹnìkan kan nínú fámìlì ẹ o ṣùgbọ́n tí nǹkan bá ṣe ọ́ kò sí tó kan Saheed Òṣùpá o kò dẹ̀ sí nǹkan tó kan àmì Ọlọ́run àìnítẹ́lọ́rùn ilé ayé ẹ ní ń bọ̀ káàkiri jẹ́jẹ́ làmì Ọlọ́run dúró àmì Ọlọ́run ò lérò burúkú sẹ́nì kankan I'm not used to him but mo ti mọ̀ nípa àmì Ọlọ́run ní ìsìn ó ti lé lógún ọdún láyé ìgbà tí mò ń gbé Ṣàngó Ọ̀tà wá lọ́mọ kékeré kan wà lálágbàdo o àmì Ọlọ́run lórúkọ rẹ̀ o kò ka kùránì hàn kọ́ ń kùránì kọ́ lọ lé kéwú tí fi ń ka kùránì tí fi ń ṣe gbogbo ẹ̀ láti gbà yẹn ọmọ kékeré ni tá a ti ń gbọ́n pa ẹ̀ lóòótọ́ ta bá béèrè pé kí lọ́jọ́ orí tiwa náà ń gbà náà láàrí pa àdàgbà tó báyìí ní tá a máa gbà lọ́wọ́ ara wa kò ní tó nǹkan jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kéré sí wa. so láìfọ àmì Ọlọ́run làmì Ọlọ́run bá káàkiri iṣẹ́ tọ́lọ́run bá ràn ní ń jẹ́ káàkiri bọ́lọ́run bá ṣe dá nílò gbà tiẹ̀ ẹ̀yin lẹ fẹ́ mọ lówó ẹ̀yin lẹ fẹ́ mẹ́ntọ́ popular ẹ̀yin lẹ ń wá lẹ rójú tẹ̀ ń wá ìrójú káàkiri. mi mọ̀ bóyá máa padà bẹ́ẹ̀sì program mi lórí interview lọ́la ṣùgbọ́n torí pé mi ò láìkí atachi kí n máa attach ara mi mọ́ yàn tàbí kéèyàn mọ́ disappoint mi
lọ́jọ́ ń bèsì program mi lórí èmi ara mi fúnra mi instead tí n fi mọ promote eléré kan tàbí tí n fi mọ promote star kan tàbí tí n fi mọ gbẹ́nìkan wá let me promote myself let me sell my brain ní tí mo ní lọ́pọlọ géèmì gangan tà fáwọn èèyàn ṣé mi gangan ní tí mo lè tà. àbórúkọ eléré tí n bá gbé wá làwọn èèyàn ó wò mọ́ mi téléré ọ̀hún bá ti lọ ó ti lọ náà nìyẹn wọn ò ní wò padà wò mọ́ mi mọ́. You need to value yourself, value your value. Ìwọ lọ sọ pé káàmì ọlọ́run ó connect ẹ kí lágbájá ó connect ẹ kí Saheed Òṣùpá ó connect ẹ kán connect ẹ mọ́ Táyé kán connect ẹ dé. Ìgbésí ayé tiẹ̀ ni wọ́n bá ṣẹlẹ̀ sí ọkọ̀ sẹ́ni tó fẹ́ lè pàdé náà méjèèjì. Saheed Òṣùpá ọ̀rá àmì ọlọ́run ò dẹ̀ ráyè. Sáàmì ọlọ́run wà tó gbé kẹ́nìkan wá kàdà kọ́ ọ ká ọmọlé ni àbí yóò gbé kán kó àké kán wá kọ́ ọmọlé àbí Saheed Òṣùpá ní ọ̀rànṣẹ́ irú ẹ̀. mi kìíní kan bá ṣe mí lágbájá ni ẹ kó ń di ìdò erémọdé ni gbogbo acting yẹn ò jẹ́ lórí social media. So pápápá. gbogbo ẹni situation tó bá ti wà nílẹ̀ láyé. ọ̀rọ̀ òun àti Saheed Òṣùpá ló ń play síta yìí o. ló ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni kí o máa sọ ń bẹ̀. Any situation tó bá ti ṣẹlẹ̀ láyé anybody tó wù kó ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ni kéèyàn máa sọ ń bẹ̀ kí ló burú ń bẹ̀ o. kéèyàn máa sojú ṣáájú. kéèyàn máa sojú ṣáájú ọ̀wá nítorí pé Saheed sọ bẹ́ẹ̀ ìwọ náà ìfẹ́ sòótọ́ ọ̀rọ̀ lórí nǹkan ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹja gbọ́rọ̀. ọ̀rọ̀ tó Òṣùpá sọ pé kéèyàn sọ ilé mi ó sọ Olúyọmí Hamzat ẹ̀yin bẹ̀rù Òṣùpá ẹ̀ lè sọ títọ́ ẹ̀ lè sọ dúdú ẹ̀ dẹ̀ ń pera yín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn bá a wí àákú bá a wí ọ̀run là ń lọ Olúyọmí Hamzat ẹ̀yin bẹ̀rù Òṣùpá. kàwé imagine àpilẹ̀kọ kan náà ń bẹ tí mo ń bọ̀ wá kà lẹ́yìn tí mo bá ti play fídíò yìí tán ọ̀gbẹ́ni accuse Olúyọmí Hamzat ó ló ń bẹ̀rù Òṣùpá kò fẹ́ sọ̀rọ̀ sóṣùpá ní òjò sọ̀rọ̀ let me tell you this and for free Olúyọmí ò kì í ṣẹni tó máa ń yọnu sọ anyhow kì í contribute sọ̀rọ̀ anyhow kì í dá sọ̀rọ̀ anyhow kì í react sí gbogbo nǹkan Olúyọmí Hamzat ò kì í so oníjàngbọ̀n lèmi Àkàndọ̀rọ̀ Awíkonko Olúyọmí Hamzat yàtọ̀ sí mi kò necessary láti fèsì fún Saheed Òṣùpá ní òjò fèsì ẹ má drag ọmọ ọlọ́mọ sí lifestyle tọ̀dọ̀ yín lifestyle kálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn kan bẹ gbogbo ẹ̀gbin tó bá ti gbọ̀n sí wọn lára wọn fẹ́ gbọ̀n dànù àwa ń màsìkò láti gbà mọ́ra àti láti kọ̀ báńdìrì lèmi ní mo máa gba ẹ̀gbin mọ́ra gan ṣùgbọ́n lásìkò àwọn ẹ̀gbin kan bẹ téèyàn gbọ́dọ̀ gbà mọ́ra àwọn kan bẹ téèyàn gbọ́dọ̀ kọ̀ wọ́n gbélé tó bá ṣe gbà wọ́n kọ̀ yìí tó bá ṣe kọ̀ Olúyọmí lè mọ́ sọ̀rọ̀ ní tiẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin Olúyọmí àti Saheed Òṣùpá according to nta gbọ́ orin Kọ́kọ́rọ́ Alátẹ Olúyọmí fi ṣe title program ayé ò kí ń fóníire title unpopular àbí program yẹn popular to me ìkálẹ̀ mi Saheed Òṣùpá ó ti popularize orúkọ mi ayé ti mọ̀ pé mi mọ̀ Kọ́kọ́rọ́ Alátẹ eléyìí ti tó fún mi lórí yìn n ṣe pé ká tó mọ̀ drag ẹni tó fi ń ṣètò àbí ká mọ̀ pé ókọ mi ló ń lò ókọ orin mi ló ń lò my brothers and sisters gbogbo àwọn tí ń kọrin lónìí ẹ sọ pé mi Àkàndọ̀rọ̀ Awíkonko sọ pé kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ ẹ sọ bẹ́ẹ̀ pé mi Àkàndọ̀rọ̀ Awíkonko sọ bẹ́ẹ̀ including Saheed Òṣùpá kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ bóyá Túndé Nightingale bóyá Haruna Ìṣọ̀lá bóyá Yusuf Ọlátúnjí bóyá Barrister bóyá Kollington Àyìnlá bóyá bàbá Dàda Kúàdáyé Odòláyé Àrẹ̀mú bóyá Tóyè Ajagun kò sí nínú yín tí ò mú nínú orin wọn àtàwọn olórin míì tá a gbọ́
n tó fún yín advantage ni pé ọ̀pọ̀ olórin tẹ́ ẹ jí orin wọn ò popular àbáwọn Gen Z àwọn ọmọ tó dé nìsín wọn bá wọn láyé ń lọ́jẹ́ kán máa wù yín gẹ́gẹ́ bí saint àtẹni tó dáa jẹgbẹ́ ẹ̀ lọ bí èèyàn bá wá múnú orin yín all well and good àwa tá à ń sọ̀rọ̀ yìí bí n bá ti parí ètò mi nìsín àwọn èèyàn kan ń bẹ tí wọ́n yọ ọ̀bẹ tí wọ́n ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n ó gbé sórí péèjì wọn tí wọ́n ó gbé sórí YouTube wọn sáwà pa wọ́n ni why ọ̀gá làwọn aṣọ aláṣọ wọn ń gbà tán fi ń bora ọlọ́run ló dá wa ní ẹni tí ó máa ṣe su ọlọ́run dá wọn lẹ́yìn tí ó máa jẹ su ṣùgbọ́n wọn ò mọ náà mọ́ su ṣe ó nira fún wọn láti kóná mọ́ su àwa lè ṣàìsùn ká ronú lórí kí la fẹ́ sọ bó la fẹ́ sọ bó la ṣe gbé kalẹ̀ bó ni ó ṣe táwọn èèyàn lọ́rùn bó ni wọ́n ṣe tẹ́wọ́ gbà á àwọn ò lè ṣe léèyàn ṣùgbọ́n wọ́n wo program mi nìsín bí n bá ti drop ẹ̀ wọ́n ó kún wẹ́lẹ́wẹ́ ó certain ẹ wá gbọ́n táwọn Awikonko sọ nípa Saheed Òṣùpá o Awikonko mọ̀ sọ́pá àfáàsù náà lọ́jẹ̀bi o Awikonko sọ pálásejù gan ni Oríyọmí Hamzat o wọn mọ̀ ṣe máa táìtù ẹ̀ àwọn èèyàn dẹ̀ wò ó ń tẹ́mi gangan wá ń ṣe wàhálà lé lórí èèyàn péréte ni ó wò ó sáwà pa wọn ni lọ́dọ̀ tèmi wọ́n ń promote ara wọn àbí wọ́n ń promote mi ṣe bẹ́ẹ̀ mi mọ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mi na àwọn èèyàn rí ń bọ́ voice mi làwọn èèyàn gbọ́ advertisement tí ń sanwó fún ni lóòótọ́ wọ́n ń rèrè ń bẹ̀ ṣùgbọ́n advertisement tèmi ò sanwó fún ni people will be calling me kí n report wọn mi ní tẹ̀ láti bá ayé ẹnìkan kan jẹ́ n tí mo lè report yín lé lórí òun ni pé mo ṣe album mo wá upload ẹ wá gbé wọn ó report yín o ṣùgbọ́n mo ṣe program báyìí for now mi ní interest láti report anybody so ẹjá farabalẹ̀ gbọ́rọ̀ ọ̀gbẹ́ni yìí o because àjọ lọ ni tó sùpá jí ọlọ́run ọba oògùn tó níyẹn yóò fi pa yín àbí Oríyọmí Hamzat ibi tí mo bọ̀ gangan lélẹ̀ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yọ́ lọ́gbọ́n onílàáká ẹ̀ súnmọ́ mi tí nǹkan bá ṣe èmi Saheed Àfáàsúnà àti ìyàwó mi àtàwọn ọmọ mi tí nǹkan bá ṣe àwọn ẹbí mi ní ọgbọ̀n ọdún sísìn Saheed Òṣùpá ṣé ò já mi àmì ọlọ́run àwọn méjèèjì ní kẹ́ ẹ lọ mú. kò sẹ́ni tó máa mẹ́nì gangan bọ̀dá bọ́ ọba runlé ayé ara ẹ ní ìsìn àbọ̀ ọba ayé ara ẹ jẹ́ abọ́ sọ àwọn ẹbí ẹ̀ di alárìnkiri wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan Saheed Òṣùpá lọ́wọ́ kò gún lẹ́sẹ̀ kò sì kan ṣé ò já mi àmì ọlọ́run like I said earlier so gbogbo eléyìí stunt ni advert ni kò ní mínì kò ṣiṣẹ́ kò wọ́ọ̀kì ta ni ó wà lọ bẹ́ ọmọ ẹnìkan tí nǹkan lọ́gbọ̀n ọdún sí ìsìn níbi tí kálukú tó ti ń dekú ẹ̀ mara káàkiri tó jẹ́ pé tí aṣọ kálukú ni kú wà tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́ máa ń tásìkò ẹ ti tó wọ́n wà ló fi rẹ̀ ẹ̀kọ́ ẹnìkan lọ́rùn indirectly lórí ìkíni Saheed Òṣùpá ọ̀gbẹ̀bẹ̀rẹ̀ kò gbẹ̀bẹ̀rẹ̀ nìyẹn náà ìwọ ni kó tún wà rẹ̀ sí kó yẹra rẹ̀ wò kí ló ṣe fún Saheed Òṣùpá Saheed Òṣùpá lẹ́bi tiẹ̀ àádá lẹ́bi tiẹ̀ béèyàn gàǹgà tó góńgó àkàndá ọ̀rọ̀ Awikonko ọ̀gbàjẹ́ lọ́wọ́ ẹnì kankan ìǹdẹ̀wá popularity ìǹdẹ̀wá attachment mi ò kí ń lọ́rẹ̀ẹ́ mi ní interest ọ̀rẹ́ mo ti wọlé ayé mi dáadáa mo ti wo iṣẹ́ tí mo yàn láàyò dáadáa kì í ṣe iṣẹ́ tó wọ́ rẹ̀ kì í ṣe iṣẹ́ tó wá fàájì Mr. Awikonko àwa kan fẹ́ ṣe meeting pẹ̀lú yín mo ní mi ò kí ń meet èèyàn woman kan bá mi ń pálà síbi kan èwo Awikonko ṣé bí mo sọ pé mo fẹ́ rí ẹ̀ ńgbà kan ó sọ pé ò kí ń meet ẹ̀ ṣé bí wọ́n ni mò ń rí mo ní mi ò kí ń meet èèyàn sẹ́ ẹ ṣé bí wọ́n ni mò ń rí mo lẹ́ rí mi náà nìyẹn náà mi ò mi ì meet èèyàn mi ì pàdé èèyàn mi ní business pẹ̀lú yín whatever tá a bá fẹ́ discuss ọlọ́run ti ṣayé rọrùn kò sí tá a lè discuss lórí fóònù even kó jẹ́ business jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin lè ń wá attachment ẹ fẹ́ mọ lágbájá ẹ fẹ́ mọ tàmẹ̀dùn ẹ fẹ́ kí wọ́n rí yín lágbájá pọ́n lágbájá ká ya fọ́tò pẹ̀lú ẹ̀ ìgbàdógójì èrò wájà at the end of the day
sílẹ̀ padà ń kó bá tàmẹ̀dún náà báwọn èèyàn mi bá wá fẹ́ súnmọ́ wọn ń jọ mi tán bá ń lé wọn sẹ́yìn ẹ pé Saheed Òṣùpá burú ẹ pé ọ̀dà ẹ pé kò wá accommodating ìbí wọn bá tọ́ wá accommodating náà lẹ́tún kó tàbí ọmọjọ́ mẹ́jọ yìí ntọ́ bá wuni là á wí nínú ilé ẹni because nígbà tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yìí ẹnìkan kò mọ tẹ́ ẹjọ́ sọ why bringing it outside ńgbà tó ti wá sọ nísìnyí sáàlù Saheed Òṣùpá ni kò sí nǹkan tẹ́nìkan kan wá ṣe tó di oore tọ́lọ́ ń ṣe fún Saheed Òṣùpá lọ́wọ́ ẹjá ronú jinlẹ̀ ká tó gbégbèsè náà ó lè ṣe nǹkan tí ó dá fún Saheed Òṣùpá kó expect kó mọ̀ fọ́ra ọ lórí kó mọ̀ fọwọ́ ra ọ lórí ntọ́ bá ń bèmí tí mo fi gbèrú nǹkan bẹ́ẹ̀ jáde mo fẹ́ jà nu mo ti rẹ́dì láti jà n ò sì ní gbọ́ n sì ní nǹkan ṣe pẹ̀lú ń tọ̀ mọ́ wáyé tí ń tó wá lọ mọ́ bẹ́ẹ̀ tí bá fi go to the extent of playing someone's conversation mo ti bóńtọ̀ ń jà àyè tí kóòtù dé àtúnṣọ̀rẹ́ lọ́rọ̀ mi báwọn. àwọn méjèèjì ní kẹ́ ẹ bí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dábọ̀ ẹ̀ tó. ìyá àti bàbá rẹ̀ ní kó lọ sọ fún bẹ́ẹ̀ pé kán bọ́ bí wọ́n léèrè àwa yóò ní bí ìyàn kankan léèrè ẹ ń bá sọ̀rọ̀ ẹnu wàhálà ilé ayé rẹ ni ẹ ń bá parẹ́ láì tọ́jọ́ wàhálà ilé ayé rẹ ni gbogbo ọ̀ràn tí kálukú bá ń dákọ́ mọ́ mástà ẹ̀ láti ìpìlẹ̀ whatever tẹ́ bá ń ṣe ẹ mọ́ mọ́nítọ̀ ẹ̀ wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o anybody tó bá ti great anybody tó bá ti wà lókè ẹ wọ́n fẹ́ drag wọn into mud. Òṣùpá sọ pé kí ni mo fẹ́ ṣe ó lé mi ò ní nǹkan kan ìjàmọ̀ kankan ó ní mi ò lówó náà. ìwọ ló sọ bẹ́ẹ̀ fún rẹ Saheed Òṣùpá ò lè ẹ̀ bá sọ bẹ́ẹ̀ pé ẹ ò jámọ̀ nǹkan kan ò ní nǹkan kan ò lówó náà ó Saheed Òṣùpá ọ̀rá yìí nonsense bẹ́ẹ̀ yẹn I'm not defending him I will just say the fact kọ̀ráyè gbogbo yẹn ó ń ba ọjà nìyẹn ẹ̀ tún kó ẹrẹ̀ rẹ̀ Sunday Igboho lára. mi ò nípò mi ò néèyàn mi ò mọ̀yàn mi ò lóògùn mi ò lágbára. lọ́wọ́ oògùn wọ́n náà lọ́wọ́ oògùn bó bá dẹ̀ ní ìdágbára wá gbára lọ o lè lọ́jọ́ ẹgbẹ́ ayé o lè lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ o lè lọ́jọ́ èoṣó o lè lọ darapọ̀ máwo o lè wá darapọ̀ máwo emèrè àwọn tinú omi àwọn ẹlẹ́gbẹ́ inú omi lọ darapọ̀ mọ́ wọn náà torí pé ó fẹ́ bá Saheed Òṣùpá jà àpọ̀dà. ìgbà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mo ní Ọlọ́run ọba ó pè mí ò jẹ́ nǹkan kan. no Saheed Òṣùpá ọlọ́wọ́ ikọ̀ lọ́lọ́wọ́ ọba báwọn dèdèrè kan bá fẹ́ sọ̀rọ̀ orí mi á da fún ẹ ẹlẹ́dàá mi á da ẹlẹ́dàá tèmi wà mọ́wọ́ lẹ́ràn àbí ohun ọ̀mọ̀jà jà so ti rí jẹ ẹlẹ́dàá tèmi rí tí bá ń jà bí àpáàrà ní bí ìgbà tí Ṣàngó bá ń jà ni. ẹ wo nígbà mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ tí mo wá àtàtí mo fẹ́ sọ yìí nígbà tí mo dábọ̀ yìí tó ẹ gbogbo àwọn tó súnmọ́ Òṣùpá tí mo fọ̀rọ̀ yìí lọ wípé kí wọ́n bá mi bẹ́ẹ̀ àbí kí wọ́n mú mi lọ bá kí n bẹ̀ ní kọ̀kọ̀ Òṣùpá yìí máa sọ lọ ẹ káwọn fídíò yìí náà kí wọ́n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Òṣùpá wá ẹ̀. ọ̀gbádùn ó rí pé accent náà ló ń hà tí ń ìṣùgbọ́n ẹ̀ máa sọ lọ́hùn ẹ̀ wà bẹnu jẹ́ ọmọ bá ṣe bẹnu wèrè ń jẹ́ ẹ̀ máa sọ lọ́hùn. Òṣùpá wá ẹ̀ Òṣùpá mo bá dráàgì ìkọ́ bàjẹ́ Òṣùpá wá ẹ̀. o ti ń dráàgì already a fẹ́ wo nǹkan tó fẹ́ bàjẹ́ gangan. mo nífẹ̀ẹ́ yí bàbá Òṣùpá tí mo bá dráàgì ìkọ́ bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. ojú àpá kìíní ò ní jojú ara mọ́ dey play majority yín ó dẹ̀ mọ́ sọ̀rọ̀ bí ẹni pẹ́yìn lọ́lọ́run. tí n bá drag yín nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. mo nífẹ̀ẹ́ yín bàbá majority yín ò nífẹ̀ẹ́ olówó yẹn majority yín ò nífẹ̀ẹ́ Ọdúnládé Adékọ́lá ẹ nífẹ̀ẹ́ Ibrahim Chatta ẹ nífẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ bá ń use mọ́ wọn ká yí orí yín mọ́ wọn kẹ́ ẹ fi wọ́n tajà lẹ́ ń bá káàkiri it is not true love. àwọn èèyàn kan nífẹ̀ẹ́ wọn deeply but majority yìí ń tẹ́tà ní gbogbo àwọn tí ń polongo Sunday Igboho pátápátá majority wọn nífẹ̀ẹ́ Igboho ṣùgbọ́n mọ̀ pé báwọn bá ti lo picture Igboho ẹ fẹ́ wo kí ni Igboho sọ ilé náà tún padà play voice note Sunday Igboho. Òṣùpá wọ́n á dáàdi nǹkan bàjẹ́ ojú àpò ò ní jojú ara mọ́. Òṣùpá wá ẹ̀
pẹ̀lú bá dúrẹ́gì kó bàjẹ́ wà láàyè mọ́mọ́ tí mò ń sọ rọ wa má dàbí David àti Goliath ló lágbára David ò ní nǹkan kan ṣùgbọ́n bàbá tí má dúrẹ́gì kó bàjẹ́ ṣùgbọ́n wá ìkọ̀kọ̀ tí mò ń sọ wá ẹ̀jẹ̀ fi ṣe báyìí fún mi pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ̀yìn tó. ọ̀rọ̀ David àti Goliath gan náà wọ́n parọ́ fún wa ní Joshua òkúta kan nínú kànàkànà ní David fì òkúta kan wá bá Goliath wájú orí ló dẹ̀ ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ náà ni kú yá ni wọ́n parọ́ fún wa. fídíò tẹ wò tán yìí ni mo sẹ́ndì sí Chief Sunday Igboho torí pé ìmọ̀lẹ́ Saheed Òṣùpá ni wọ́n pé kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí wọ́n lè mú mi lọ bá wọn. kí ni ìwọ náà ń bẹ̀bẹ̀ fún kí ló ní ká mú ọ lọ bá Saheed fún kí ni ìwọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ bẹ̀bẹ̀ lé lórí. bí tí ọba ṣàgbọ̀yìn kì í ní ìbàjẹ́ bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé ṣẹ́ kí ló ṣe. kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí n tó sọ̀rọ̀ síta gbangba. àwọn àṣọ ni wọ́n ṣe báyìí kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kí ló wà fún gàgà. ṣé kí sẹ́ni fídíò yìí ṣé kí sẹ́ni ẹ̀ ṣáì. àbá àṣọ náà wàá bá mi bàdàn tó bá anytime wàá bá mi bàdàn sọ́wọ́. now ìwọ àfáà súnà pé olóyè Sunday Igboho send voice note olóyè Sunday Igboho I love Igboho in this one. bàbá ò sọ̀rọ̀ púpọ̀ tọ́ra wọn náà ti ń fura pé majority yín ó padà play voice note wọn Ọlọ́run ni ó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ pọ̀ ń gba Saheed Òṣùpá ok ọlọ́fẹ́ pariwo Saheed Òṣùpá síta ká ní Igboho náà jẹ́ agbẹ̀yìn bẹ́bọ jẹ́ tàbí òun náà jẹ́rú àwọn èèyàn bíi Saheed Òṣùpá tí ń dẹyìn sáwọn èèyàn kan Igboho máa sọ pé kó fún jẹ ni kó fún ni ṣùgbọ́n Igboho sọ pé instead tó wà fi pariwo Saheed Òṣùpá síta wá bá òun àwọn ọjọ́ sọ mọ́ ṣe bẹ́ẹ̀ àfàsúnà mọ́ ṣe bẹ́ẹ̀ olùlàjà ni olóyè Sunday Adéyẹmọ Igboho. So Igboho dẹ̀ pé Saheed Òṣùpá ó ní Saheed Òṣùpá ń bínú lọ́wọ́ the way bó ṣe react sóhun pé òun ọ̀la ìkẹ́ ẹ̀ yes ẹ̀rẹ̀ ẹni ní mú ní jẹ̀dín ìṣúró ẹni ní tọwọ́ ẹni bọ́pọ̀ ọmọ tó kú lọ́fà yẹ fàdíkàlẹ̀ ẹ̀pọ̀n bí wọ́n bá sẹ́ǹdì kan sí Igboho Igboho ò ní sẹ́ǹdì kan sí Saheed ò ní fìbínú sọ̀rọ̀ sí Igboho ìwọ la dá sí ní lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tẹ́lẹ̀rú ẹrú tó ní kí wọ́n ẹni sùúrù ẹ̀jẹ̀ kọkọ mi ó tó kó dé náà. má sunkún máa bá a sọ̀rọ̀ ń sìn. mo ń wo ẹ̀. arúgbó sábà bá mi. ọ̀ká yẹ ẹ̀ pé Saheed ti gbọ́ bó ti ń sọ̀rọ̀ ní láìpẹ́. kò ní ká sọ̀rọ̀ ẹ̀ mọ́. ok bẹ́tà ok sir. ọ̀pọ̀ rẹ̀ mi ni bó ti ń sọ̀rọ̀ bí ìbínú yẹn mi láìpẹ́. ọmọ pọ́ rẹ̀ mi ni ṣùgbọ́n bóyá ń sọ̀rọ̀ bí ìbínú yẹn mi ò láìkẹ́ ǹfẹ́ dá sọ̀rọ̀ yẹn mọ́. Igboho dẹ̀ sọ pé kélé o wá tẹ̀tẹ̀lẹ̀ Igboho ní kọ́ mọ̀ wà mọ́. tó bá ti wá sọ́dọ̀ mi tó bá ti bá mi ya fọ́tò tí Saheed bá ti rí yọ́ dàbí ẹni pé mi mọ̀ràn sí Saheed má wulẹ̀ wá mọ́ tó bá fẹ́ wá sọ́dọ̀ mi jẹ́ òdìjọ́ mi jẹ́ òdìrín mi kì í ṣe lórí ilé tó ń ṣẹlẹ̀ yìí. tí bá ní kó wá sọ̀rọ̀ mi lọ́la sí tó bá rí wa fọ́tò àbí kọ́mọ́ pé mo jẹ́ ìjọba ọmọ owó ìjà. ìbẹ̀dà sí tó bá fẹ́ wá rí mi lọ́tọ̀ ìwádìí ta ìwá wẹ̀ ọkọ̀ ní jẹ́ lẹ́fù ti dé ìgẹ̀. ó ti yé mi. ẹni tó wà intelligent ni. ó ti yé mi sir ok sir right sir. kó o tún sọ̀rọ̀ sí bínú sí mi ọ̀rẹ́ tó mi dé. ẹ má bínú. Igboho ọ̀sán tó sọ ọ sọ̀rọ̀ ìbínú sí mi ọ̀dẹ̀ dùn mí díẹ̀. tó lọ ẹ má bínú kò sí sir wàhálà. ẹ má bínú sir tó lọ ẹ jọ̀ọ́ mímọ́ fa ẹ má bínú. èsì tó fún Chief Sunday Igboho wípé àwọn ò fẹ́ rí mi tí wọ́n tó sọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni ṣàkàṣàkà ẹ dákun ṣé wọ́n fẹ́ dọ́dọ̀ ni kí wọ́n ní mo tún ṣe fídíò. Igboho ọ̀sán pọ̀ sọ̀rọ̀ sóhun ṣàkàṣàkà o Igboho lọ sọ̀rọ̀ bínú ní sí ṣàkàṣàkà Saheed Òṣùpá ò lè sọ̀rọ̀ sí Igboho ṣàkàṣàkà Igboho lè sọ̀rọ̀ sí Saheed Òṣùpá ṣàkàṣàkà ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ ti pẹ́ so má elaborate nǹkan tí ò ní dé lọ wá bí jókòó. mo ṣe ní January Alhaji Oríyọmí Hamzat wọ́n bá wa parí ẹ̀ mo ní kí n bẹ̀ wọ́n mo tún bẹ̀ wọ́n. fídíò tó ṣe ń January Oríyọmí Hamzat bá yín dá sí ọba ń parí ẹ̀ oníkọ̀ ọbẹ̀ ẹ́ kí ni wọ́n ń ṣẹ̀ léraléra fún
fídíò apology mo tún rá bàbá lójú gbogbo ayé tí mo bẹ̀ wọ́n kí ló sùpà tó fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ dán Ọlọ́run ọba ni kí ni mo ṣe kí ló fàdí ọ̀rọ̀ gangan gbogbo ẹ̀yin yúùtù ẹ̀ súnmọ́ bíbá ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ tí mo ní jù sí Òṣùpá ni ló kó bá mi báyìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin ìwé ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ àníjù tó gbogbo ayé mọ̀ wípé 100% ni mo fi nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gbogbo ayé mọ̀. gbogbo ayé ọmọ bùrọ́dà mi ìwọ lọmọ níkùn ààrẹ òǹkùn lọ́mọ̀ọ́kà ajẹlọmọwọ́ ẹ̀ pọ́nlá gbogbo ayé ṣe máa mọ̀ kí lọ́kà wá títí ẹ òní ni mo ẹ̀sẹ̀ ń gbọ́ nípa rẹ̀ rí ilé ayé mi bó mo ṣe wá mọ̀ wípé o fẹ́ràn Saheed Òṣùpá bó mo ṣe fẹ́ mọ̀ ńgbà tẹ́ ẹ̀jọ́ gbé àjọ gbé ń mọ̀ ọ́ pẹ̀lú ẹ̀rí kò dẹ̀ sọ pábúrò ní pọ́mọ ìyá òun ni ọ́ àbọ̀mọ bàbá òun bóyá ọba kan rẹ̀ ká ṣe wá mọ̀ pọ̀ fẹ́ràn rẹ̀ tó bá fẹ́ràn Saheed Òṣùpá tí gbogbo ayé sì mọ̀ lóòótọ́ ò ní gbé voice note ẹ̀ jáde gbogbo tó bá ṣe ó fi yá ni kò pọn dandan kẹjọ sọ̀rọ̀ mọ́ náà ó oníkan bọ̀ ọbẹ̀ kọ́ dẹ̀ gbà ìwọ gangan bẹ́ẹ̀ kọ́ dẹ̀ gbà dẹ̀ wá dẹ̀ fílẹ̀ wá jẹ́ kọ́ mọ bá tiẹ̀ lọ bọ́ bá jẹ́rù wa àwọ̀ yọ̀ǹdó ń tọ̀ òun kọ́ mọ gbégbé ayé tiẹ̀ kémi náà mọ gbégbé ayé tọ̀dọ̀ mi ṣùgbọ́n torí pé bẹ́yìn ò bá rígi faratì ẹ̀ lè dá dúró bẹ́ẹ̀ bá rígi faratì ẹ̀ lè dá dúró so ẹ̀já gbọ́ wájú díẹ̀ sí. ayé ló mọ̀ pé mi ò yegi mi ò yẹgẹ yìí ló kó bá mi báyìí nítorí Ọlọ́run mo kàn ti nípinnu pé 2026 mi ò fẹ́ búyàn mọ́ torí Òṣùpá máa ń rán mi iṣẹ́ pé kí ló máa búyàn ni. Òṣùpá máa ń rán níṣẹ́ pé kọ́ ló máa búyàn ni reality dẹ̀ ni Òṣùpá ti rán níṣẹ́ dé tòrútòrú rí ó lóun kọ̀ pé òun ò jẹ́rùsẹ́ bẹ́ẹ̀ mọ́ lòṣùpá yìí yíjú padà ọba orin Saheed Òṣùpá dókítà Saheed Òṣùpá ẹsẹ̀ lé òkú díẹ̀ káàtó ẹ̀yin náà rán blọ́gà ń ṣẹ́ kò dáa tó rárá majority yín ilẹ̀ fẹ́ báwọn èèyàn jà tẹ́lẹ̀ báwọn jà directly ẹ máa forí pamọ́ sábẹ́ blọ́gà kí wọ́n bá ń tánìṣí méje ẹnìkan kí wọ́n bá ń bring ẹlòmíì down it is not done like that it's not normal Saheed Òṣùpá I can state that categorically because it is your voice you said it ẹ̀já gbọ́. ok ó ti jáde tó wà tí ìjọ sọ díẹ̀ kó fi ọ̀rọ̀ fámìlì lẹ̀ ṣùgbọ́n tó gbọ́ wọn mú àwọn ẹ̀ka mú mọ́tò ní ẹnu ṣe mọ àwọn barista pé kó fi fámìlì lẹ̀ kó jórúkọ tiẹ̀ tó ń dá ìlú padà wọn ni mo sẹ́nsẹ̀ lọ gbogbo ẹ̀ mẹ́fà ni mo fẹ́ kẹ́ líkì síta. ó ti yé mi sá. ẹ gbọ́rọ̀ tí Saheed Òṣùpá sọ ó ń sọ̀rọ̀ nípa ẹnìkan bóyá Pasuma náà ní sọ a ní kó forúkọ ẹni ẹlẹ́ni sílẹ̀ a ní kó forúkọ ẹni ẹlẹ́ni sílẹ̀ kó jórúkọ tiẹ̀ mo ti sẹ́ǹdì ẹ̀ sí ẹ mẹ́fà ni lọ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ líìkì ẹ̀ síta as old as big as Saheed Òṣùpá is àwọn kankan bẹ tí ó yẹ ká bá lọ́wọ́ àgbàlagbà bọ́ọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làwí gbogbo àwọn nǹkan báyìí kọ́ yẹ ká bá rẹ̀ lọ́wọ́ Saheed Òṣùpá àwòkọ́ṣe ló fẹ́ jẹ́ ni àbí àríkọ́ṣe ló fẹ́ jẹ́ ni àbí àwòkẹ́kọ̀ọ́ ìwọ ló fẹ́ jẹ́ ń bẹ̀ kí ni Saheed Òṣùpá tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run tí ì ṣe fún mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta mo gbéṣẹ́ fún blogger irú eléyìí tó pèrè láàfáà súnà nísìnyí kí ló dé tó fi ń jà àfáà súnà ṣé ìrìn àjò ọ̀tọ̀ súnà ṣèṣe sí ẹ̀tọ́ súnà sọ̀rọ̀ ẹnu ẹ̀tọ́ súnà ṣé ìwà sí ẹ̀tọ́ súnà ṣé gbogbo tí ń ṣe ìtọ́ súnà òun jà àfáà súnà wọ́n gbéṣẹ́ dé tòrútòrú fún ọ ó sì ń jẹ́ wọ́n ní o dráàgì èèyàn òun dráàgì ẹ̀ wọ́n ní o táṣìírí èèyàn síta òun tú ńbo ló ti wá súnà ńbo ló ti súnà sọ fún wa ẹ̀ ń sọ̀rọ̀ ànábì ẹ̀ níwà ànábì. ó ti yé mi sá ó ti yé mi sá ọ̀rẹ́ sá. sórí social media ó ti yé mi sá. mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta. ó ti yé mi sá ó ti yé gbé sórí social media mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta. mi sá ó ti yé mi sá ọ̀rẹ́ sá. sórí social media. ó ti yé mi sá. mo nípinnu pé mi ò búyàn mọ́ ìyẹn ló fa wàhálà báyìí ìyẹn ló fa wàhálà.
ó lè déédéé ní ìpinnu pé ò búyàn mọ́ ọ̀gbọ́n Olúgbénga Adébóyè of blessed memory ó ní ìjẹ́ ẹ ti gbọ́ pélére tó forí èébú dìde kò lọ títí níràwọ̀ rẹ̀ torí tó bá kọrin mí ìyàtọ̀ sí tèébú ayé àní nkọpí ni ńgbọ́ jẹ́ pọ́tẹ́ wọ́n fi mọ́ ìwọ́n tó jẹ́ pé sẹ́tọ̀ ọyàn láàyò iṣẹ́ èébú ni ọ̀wá lọ fẹ́ change kó ń bẹ̀ ibi ọ̀pá ò ní lè lọ kò sẹ́ni tí ó wù ọmọ kò sẹ́ni tí ó gbọ́ ọmọ ìtẹ́sọ̀ ọyàn láàyò ní máa bú àwọn èèyàn lọ. Gbénga Adébóyè parí ọ̀rọ̀ ẹ̀ o ó ní bọ́ bá sì wá kọrin bú gbogbo èèyàn tán ń kọ́ oṣù àtàjẹ́ lókù tí ó kọrin bú lẹ́yìn rẹ̀ ní ọ̀fẹ́nu kan Jésù yóò sì gbé ìjà ìyálé ànábì Muhammad sallallahu alayhi wa sallam after that bọ́ bá fẹ́ káwo òun ó tún tà ń kọ́ àfi kó bú Ọlọ́run ọba mi àwòwò sì wọnú ni mo fi ní ẹ mọ̀ yayọ̀ nínú ọ̀tẹ̀ ìtẹ̀ èèyàn rè ni bí kéésì dàgbà tán apá bùbá ọ̀ka àfi sapara ńlọ délẹ̀ yìí ike rẹ̀ ti dàgbà tán apá bùbá rẹ̀ ọ̀ka mọ́ ó wá ń sunkún káàkiri orí social media ó wá lọ fẹ́ gbé series of video jáde fún wa gbé jáde àfi ká ṣe cruise àbọ̀ elaborate ẹ̀ àbọ̀ analyse ẹ̀ at the end of the day ìwọ náà lọ padà jẹ̀yà rẹ̀ orí rẹ̀ ń pàṣán gbọ́dọ̀ gbómọ́ lórí torí gbogbo nǹkan ní lọ bọ̀rọ̀ social media kì í gbàgbé nǹkan bọ̀rọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni so reality ni orin èébú ọ̀tẹ̀ wọn mọ̀ ọ́ sí kí wá lóde tó fi ń jà fáṣúnà gbogbo ẹ̀yin tẹ́ ń ba ẹ̀sìn jẹ́ lélẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ kẹ́sìn ó wù wá ìwọ̀nba pélé mọ́ lẹ́yìn tí tẹ́sìn ṣe o ìwọ̀nba pélé mọ́ lẹ́yìn tí wà ẹ̀ tó lè mú kí Islam ó wù yàn sìn ìwọ̀nba díẹ̀ lẹ́yìn tí wà ẹ̀ lè jẹ́ kí Christianity ó wù yàn bó bá wà àwọn èèyàn mi ò pèsè nǹkan ṣe ń ṣọ́ọ̀ṣì náà lélẹ̀ kò wá ní dá kí n kúkú jókòó mi lé tó bá jẹ́ pé téèyàn lọ mọ̀ ṣe náà ní rádaràda lélẹ̀ kẹ́ ẹ báwọn afá mi bá sọ̀rọ̀ ó tún mọ wálé káàkiri pé ta ń sọ sáfà náà lélẹ̀ jáde lẹ́nu ẹ̀ àfa àṣùnà ó kọ́ tó bá wù yàn lékú sọ̀rọ̀ ẹ̀ lórí Facebook. ló fa ti Alhaji Dr. Yomi Amsat ni wípé mo ti ń pè wọ́n Alhaji náà fọ́ ìdí kọ́ mi mo mẹ́sàgì mo ṣe gbogbo ẹ̀ wọ́n sá fún Òṣùpá. now ọ̀gbẹ́ni sọ̀rọ̀ kan tó wà vital ó lóun ti ń pe Oríyọmí Amsat ó ń avoid call òun text message sí kò reply ṣe é súnmọ́ Oríyọmí Amsat dáadáa ẹnikẹ́ni tó bá mọ Oríyọmí Amsat yóò mọ̀ pé Oríyọmí Amsat kì í pì kọ́ kì í dẹ̀ rí tọ́ messages ẹ sọ pé mi àkàndọ̀rọ̀ ayé kò ń kó sọ orí live program mo ti ń sọ yìí toró ti ṣe bẹ́ẹ̀ sí mi náà rí dáadáa ó sì fàjà wa. mo rántí pé lọ́dún náà lọ́hùn-ún níwọ̀nba àsìkò tí mo ṣe program lágídígbò ń gan lọ́jọ́ ń fi program yẹn lẹ̀ ẹ kọ́ọ̀lù Oríyọmí kò ní pì kọ́ ẹ send message sí kò ní reply ẹ̀ so mo parí program lọ́jọ́ náà mo wá ní Oríyọmí pé ẹnìkan fẹ́ sponsor 5 minutes fún mi láti fẹ̀ nínú program tí mò ń ṣe pé so ìmọ̀ fi owó yẹn ra epo sí mọ́tò láyé ìgbà náà epo 5,000 máa ń kún mọ́tò mi epo 5,000 máa fìlì mọ́tò mi mò ń lo Camry ńgbà náà so onítàn fẹ́ san owó 5 minutes wọ́n fẹ́ san 15,000 naira per episode mo wá sọ fún Oríyọmí pé mi lè mọ rọ́ọ̀nù epo wá láti àyà àfẹ́ o wá sí Ìbàdàn torí pé mo fẹ́ ṣe program ó kọ́kọ́ mọ̀ wá mọ́ I just love to because bónire bá ń yọ̀ èmi máa ń bónire yọ̀ èmi náà fẹ́ kí tèmi náà dé so ó dẹ̀ ṣe dáadáa fún mi program ok mo wá ní mo ládùúgbà tí mo fẹ́ máa lò nú ẹ̀ ó lè lò mo fẹ́ fóònù níbẹ̀ mo ní nínú 15,000 ọkàn mi yọ̀dá 10,000 bẹ́ẹ̀ Oríyọmí ní 25,000 ló fẹ́ gbà 5 minutes mo ní èyàn ò lè rí advert 25,000 per episode láti ilé Ifẹ̀ o pé ilé gan ń tàn fi encourage mi ni o so Oríyọmí ní kí n fún ọ ládùúgbà tí wọ́n padà
ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ èmi wá sáré calculate ẹ̀ pé ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá fún mi lọ́sẹ̀ tó bá fún mi lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá parí program lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá rí ọ ńkọ́ ṣé màá sin ọ lówó ni n bá kàn lẹ̀kọ́ ẹ̀ tán bá lọ bísì bí n bá débẹ̀ tán bá lọ jáde at my age mo ti kọjá irú ẹ̀ irú iṣẹ́ tí mò ń wá mọ́kànnù reality. So Oríyọmí ní tí n bá délé kí n pé òun mo ní wọ́tẹ̀ yìí ó pojú ẹ̀ ni mo kú ṣe ń sọ aṣàjẹmọ́sẹ́ lèmi ìwọ́tẹ̀ yìí iwájú ta la ti jọ ń sọ̀rọ̀ lágídígbò ìwọ́tẹ̀ yìí ó pè tó ní píkọ̀ ó dẹ̀ sí báyìí ẹ̀ka mi ṣá ǹjẹ́ ẹ mọ̀ pé kò sí fóònù kankan lọ́wọ́ mi ó dalẹ́ kí n tó gba fóònù mi bẹ́ẹ̀ yẹn mo ní tọ́ ọ bá wá gba fóònù lálẹ́ tọ́ ọ dẹ̀ rí miss call at least ẹ̀dá tí ò mú fóònù lọ́wọ́ látàárọ̀ wàá yẹ fóònù ẹ wò wàá wo miss call èwo ló important ń bẹ tó bá jẹ́ pé mo important lóòótọ́ ó yẹ kó return call mi ẹ pè mí lálẹ́ yìí ń sì pick ẹ̀ mo tún délé mo tún gbégbé kò pick ọ mo send text message kò reply ọ̀dọ̀sẹ̀ kejì àwọn ọmọ ẹ pè mí ọ̀gá à ń retí yín fún program ní mi ò wá èmi àtọ̀gá yín wà lórí ọ̀rọ̀ kan bó bá ti fún mi lésì ń mọ̀ bóyá máa wá àbí mi ní wá ọ̀dọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ẹ̀ ló sàṣẹ́ ń bọ̀ mo ní mi ò wá ẹ̀yin àtọ̀gá ò tí ì sọ̀rọ̀ ni mo láti sọ̀rọ̀ ọ̀dọ̀sẹ̀ kẹta wọ́n pè mí mo ní mi ò wá ọ̀dọ̀sẹ̀ kẹrin wọn pè mí mọ́ ní tí mo fi stop program mi nìyẹn ní tí mo fẹ́ mú jáde ń belé yun ni pé Oríyọmí Hamzat ò fi ṣe ti kà nature ti ẹ̀ ní bọ̀ nature burúkú ni ó lè má rí yẹn sọ fún n tó dẹ̀ fa ni pé àwọn tí ó pè jù làwọn tí ó tọrọ owó ní tí ó jẹ́ kó ná mú fóònù káàkiri nu àlè blame ẹ̀ bọ̀ tí respectability wù kó rí èmi bìlì pọ̀ yẹ kó Oríyọmí ó sèfù nọ́mbà mi nbi tá a ti jọba délé ayé yìí o nbi tá a ti jọba délé ayé wọ́n bá jó didi kábíyèsí ni ò ní nọ́mbà mi lọ́wọ́ wọn kàn lábùkù tá a bá jọ ń ṣe tí mo wá pè tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ ń béèrè wípé ta ló ń sọ̀rọ̀ yẹ ń ti mọ̀ pé mi wà important bó Oríyọmí ò ṣe ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́mi ṣe máa ṣèfù tiẹ̀ kí ló ń fi sórí tẹ́mi ò fi sórí so nípa pé bóyá torí pé o pè é kò pí kọ́ ọ send text message sí kò reply torí eléyìí ló fi wá fọkàn sí pé ó ń bẹ̀rù Saheed Òṣùpá nature Oríyọmí Hamzat ni go and ask. God bless you I am justified ojú orí live show mo ti ń sọ yìí everybody ń wò ó Oríyọmí náà lè wò ó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lè wò ó they called me 3 times 3 weeks mo lè sọ pé mi ò wá mọ́ mo ní mi ò wá ìjọ tá a bá ti sọ̀rọ̀ tí n bá ti gbọ́ nǹkan tó fẹ́ ṣe because mi lè máa wéèsì epo wá kò sí nǹkan tó fẹ́ dà fún mi Àgídìgbò kọ́ ló fẹ́ popularize mi mo ti ń jókòó mi kí n tó dá Àgídìgbò and he welcome me perfectly I appreciate that kò sí bí mo ṣe sọ pé mi ò ń pick call tó màmá pick call o àwọn call tó bá wà important sí mi àwọn èèyàn kan máa pè ọ́ ẹjọ́ tán máa dálẹ̀ ò ní lè stop wọn kò dẹ̀ sáǹfààní kankan nínú ẹjọ́ yẹn torí ẹ̀mí ṣe sọ pé kéèyàn pè mí èmi á mọ̀ sọ pé kéèyàn má pè mí ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp chatting mo appreciate voice note ẹlòmíì ó pè ọ̀yọ́ mọ́ bínú táìmù tó convenient fún ẹ̀yin lẹ́yìn pè yẹn tí ì bá ti ṣe lórí business tó bá jẹ́ lórí business just message me let's discuss business I will call you back. bọ́gbà tẹ bá pè at your own convenience tẹ wá expect pé convenient time yẹn náà ló convenient fẹ́mi náà irọ́ ṣé ẹ mọ̀ tí mo ṣe lọ́wọ́ ni nígbà yìí ṣe pé atinúmọ̀ràn ni ẹ mọ̀ tẹ́mi ṣe lọ́wọ́ time tó convenient fún yẹn ó lè jẹ́ time tó busy fẹ́mi ni so kọ́sì demand kéèyàn tó call ẹ kọ́kọ́ send message oríṣiríṣi way of communication ló wà lórí WhatsApp either by texting by voice note by call, audio call or video call. So ká má bèsè lórí ẹyọ kan so now tí mo mú jáde ń bẹ̀ ni pé Oríyọmí Hamzat ò fi ṣèkà kì í kó fóònù dání àwọn èèyàn dẹ̀ lọ́ fà á fún problem náà máa gbé wá ọ̀dẹ̀ wọ́n pé ńgbà tó wọ́n bá ti pí kọ́ kò sí problem tán máa kó fún yàn ẹ̀ẹ́dẹ̀ tó lè blame ẹ̀ ó lè jẹ́ ńgbà tó bá délé lóru bóyá òru ni tó bá délé ni ó wá wò pé níṣẹ́ tó bá fi pẹ́ nìyí padà ní táìmì ó ń tọ́ ó ti máa sùn bákan méjì ni ó lè má fi ṣèkà ẹni tí mo fẹ́ pè ní sin Awikonko ti máa sun mọ́ wùjẹ̀ lẹ̀jẹ̀ ń pè padà ń pè tó bá dàárọ̀ ọ̀la nǹkan mi lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tèmi màmá ni mo sọ ohun
ó ń sá fún Òṣùpá wọ́n ń sá fún Òṣùpá. kò sáfó Òṣùpá kankan Oríyọmí ò ní jàngbọ̀n tí ó bẹ̀ ní nǹkan fa ni láìfù tiẹ̀ ọ̀tọ̀ tí kálukú wọ ọ̀tọ̀. iye mi mo rò pé kí ni ìdí tí ẹni tó ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn tí Alhaji Oríyọmí Hamzat tó fi ń sá fún Òṣùpá tó fi ń dọ́jú Òṣùpá. ṣé yóò lu Saheed Òṣùpá ni àbí ọmọ bá Saheed Òṣùpá jà àbí ọmọ bú Saheed Òṣùpá? òun ò kì í ṣe blogger bíi tọ̀dọ̀ yín. Oríyọmí is a trained broadcaster. ọmọ tó bófin mọ́ ọmọ tí ò bófin mọ́ ọmọ ẹni tó lè bájà ọmọ ẹni tí ò lè bájà. ẹ̀yin lẹ ìwẹ̀nu lẹ̀ tẹ́ ìwẹ̀nu ọkọ́ ẹ̀yin lẹ ń tẹ̀lẹ̀ lójú. tẹ́ rò pé gbogbo ogi ilé yẹn máa ń gùn. ìjọ tẹ́ bá gungi aládé ẹ máa sunkún káàkiri orí social media. kí ni Saheed Òṣùpá ṣe f'Oríyọmí lórí ọ̀rọ̀ kọ́kọ́rọ́ alátẹ àti sọ ti Saheed Òṣùpá fún àìmọ̀ wọn arẹ níní ló lè múrù Saheed Òṣùpá máa jà sí táìtù àìnítẹ́lọ́rùn ni ló lè mú Saheed Òṣùpá máa jà sí táìtù àìmọ̀ orí Ọlọ́run àìmọ̀ pẹ́ dá ló lè mú Saheed Òṣùpá máa jà sí táìtù. Toríyọmí Hamzat bá change táìtù program ẹ̀ kúrò ní kọ́kọ́rọ́ alátẹ bó ṣe wà náà ni ó ṣe wà kò lè àná sí ẹjù ọ̀sẹ̀ kan lọ. tó ẹ̀yin èèyàn wa orúkọ program wa a fẹ́ yí padà kúrò ní kọ́kọ́rọ́ alátẹ̀yìn tí ọmọ jẹ́ látòní lọ a máa ń change title program lórí rédíò. So nothing is permanent. ẹnìkan ò lè dúró lẹ́nìkan lọ́rùn torí nǹkan kan bí Saheed Òṣùpá bá lè yọ̀ǹda title lásán f'Oríyọmí Hamzat kó go to hell. kó go to hell. So ẹ̀sẹ̀ kí wàá náà ṣẹra wọn tẹ́ fi tó fọkàn sí pé Oríyọmí ọmọ àbájá go to hell. èmi àti Òṣùpá a ti sọ̀rọ̀ wọn rí torí pé èmi sọ fún Òṣùpá wípé Alhaji Oríyọmí Hamzat pé wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yín gan o àwọn èèyàn fi yín ṣeré o kódà. ọ̀gá olórin kan gbà kan ni mo dọ́dọ̀ rẹ̀ ló ní Saheed Òṣùpá béèrè nọ́mbà mi I was like wá ló dé tẹ̀ fún Saheed Òṣùpá nọ́mbà mi ẹ ò máa fún báyìí gbogbo ọ̀rọ̀ ló ní time. Òṣùpá lọ́mọ tó mú fún ẹ̀ nínú ọ̀rọ̀ mi tó fi ní ẹ jẹun ó wù mí láti bá bọ̀bọ̀ ẹ̀ sọ̀rọ̀ sẹ́ ní nọ́mbà ẹ̀ and you have my number you dig mi ìfẹ́ dárúkọ àgbà olórin ni. wọ́n bẹ̀ ń lẹ̀ Ìbàdàn àgbà àyà pọ̀ nínú àwọn èèyàn wa àwọn àgbà àyà àfi ajẹmọ́fì àyò tí fúnni lóko òdí ọ̀pẹ́ ro. ẹnìkan náà ló sọ fún mi níjọ́ kan woman kan táwọn olórin máa ń kì báyìí tó lówó báyìí ó ló béèrè nọ́mbà mi wọ́n á ní kílẹ̀ ń dúró dè tẹ́ẹ̀ fi fóun tàn nọ́mbà mi. kílẹ̀ wá ń sọ fún mi fún ṣe fẹ́ ṣòfò dànù ni. ẹ̀yin ò ní tẹ́ contribute sí life èèyàn gidi dè béèrè nọ́mbà ẹ̀ fún. rádà àdá bá kálẹ̀ ó pè kẹ́ mọ́ sọ fún mi pé ó ń tọ̀ ń béèrè nọ́mbà mi kí ni kí ló special nu nọ́mbà mi nọ́mbà tí mò ń sọ lórí program for everybody. wọ́n wá béèrè lọ́wọ́ yẹn lè release ẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa. so wípé ọ sọ fún Saheed Òṣùpá Oríyọmí Hamzat láìké yín pákéjì ní gbogbo ẹ̀ kò sẹ́ni tí ì sí láàrin wa. Mr. Ọláwálé Ọlá how are you doing ṣe wà dáadáa. Mr. Adéwọlé Táíwò God bless you. òní àsànmí Kelvin Akínọlá God bless you. so bí lẹ́yìn yín wọ́n gba ti yín tán kódà ẹ̀wù mi tó ṣe máa ń promote orin yín ní Àgídìgbò ẹ jẹ́ ká gbọ́ conversation mi àti Òṣùpá. Saheed ẹ jẹ́ ń farabalẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ. tí Òṣùpá fún mi yẹn mo fi wò pé Oríyọmí Hamzat ti bẹ̀rù Òṣùpá aláìsọ lọ́hùn. àwọn ọ̀rọ̀ tó ní yóò bẹ̀rù sábà fẹ́ sọ kò sí ètò wà nù orin Pasuma tó lè bá mu. now n tó bí mi nú bẹ̀ gangan nu mi ní interest nínú ọ̀rọ̀ n tó ń ṣe láàrin Òṣùpá àti Àfáà Súnà o mo fọlọ́ ń búra ọ̀rọ̀ Pasuma tó jẹ yọ ń bẹ̀ nǹkan ẹyọ kan tó gbé mi wá nù. ẹ̀gbọ́n tí Saheed sọ ó ní gbogbo nǹkan tó Oríyọmí Hamzat bá fẹ́ sọ nínú program kò sí rẹ́kọ̀dù Pasuma tó bá mu ẹ̀yin pìrìsẹ́ńtà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ orin Paso ńlá fi máa ń drive program. Alábí ọjọ́ yẹn máa rí ó Pasuma yíbọn láti wọ́n ti rò pin pé kí ni
kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ o tó padà dẹni táyé fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni. ẹ ò ní kẹ́ tún wà náà láti gbà dákan wá bẹ́ẹ̀ ni ò sí o níjọ́hun tẹ́nu òní tó ń jẹ́ gbádùn kọ́kọ́ jẹ́ kóró tára tó ń sùn ní òwò ti gbá tó giri tráfíkì ayé ti gbé mi Pasuma ayé mo wà bọ́run mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye láti ilẹ̀ o. What are you telling me? Pé kò sí ọ̀rọ̀ kò sí lyrics Pasuma tó bọ́rọ̀ wá tàbí tó kọ̀yàn lẹ́kọ̀ọ́ tàbí tó ní mínì ẹ kú onídìí ìdú erémọdé ni ẹ lọ jókòó. Òwe nìkan kọ́ ni music. Àwọn tó láìkì òwe nínú music wọ́n láìkì ẹ̀. Àwọn èèyàn míì ó ti kọ́ǹkì jù lójú wọn ní interest ńbẹ̀. Àwọn èèyàn kan fẹ́ fun. Wasiu Alabi Pasuma will always deliver. Ẹjẹ́ àfi tẹ̀gàn kún káyọ̀ tẹ̀gàn kún ńbẹ̀. Lọ́dọ̀ mi ẹ̀yin méjèèjì lẹ́ ń kọrin ẹ̀ kọ́ the same style ló jẹ́ ká gba tí. Bó bá jẹ́ nǹkan kan náà lẹ́jọ́ ń kọrin á píìkì kan bò èmi ò lè píìkì kan láàrin yín. But I love Wasiu Alabi Pasuma. Sir, Saheed Osupa, I love you so much. Because tí Saheed Osupa bá ń kọrin yín mọ̀ pé no ẹ̀bùn rèé bọ́yọ̀ fẹ́ràn rẹ̀ àbọ̀ fẹ́ràn rẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀bùn ni. Ẹ ń bá wá di létí àbọ̀ fọ́ lójú ní onímọ̀ pé talent ni Wasiu Alabi Pasuma. So gbólóhùn yẹn wà insulting to the personality of Wasiu Alabi Pasuma. Mọ̀ bí tẹ́ ti fẹ́ rò mọ̀ bí tẹ́ ti fẹ́ sọ. wọ́n ṣe fún fúngbà díẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ọjọ́ tó lọ lọ́hùn láàrin mi àti ẹ lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dáa lọ́ba yóò jáde. Now láàrin èmi àti ẹ lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dáa. rẹ́kọ̀dù Pasuma kò play fún mi. Yọ kó nu rẹ́kọ̀dù Pasuma kó play ẹ̀ fún mi. lọ́rọ̀ pé ká ní tẹ́lọ́rùn lọ́ba yóò kúrò rẹ́kọ̀dù Pasuma kò play fún mi. Lọ yọ̀rọ̀ pé ká ní tẹ́lọ́rùn lọ yọ kó nu rẹ́kọ̀dù Pasuma kó wá play ẹ̀ fún mi. Pasuma ò ní màtíríà tó lè lò. Pasuma ò ní màtíríà tó lè lò ó wà insulting. Dr. Saheed Osupa bẹ́ẹ̀ bá rí èèyàn gidi bá yín sọ̀rọ̀ tàbí tí wọn ò lè bá yín sòótọ́ ọ̀rọ̀ bàbá ní àjèkúrò ọ̀ràn kan tán kò yẹ kẹ́nìkan tó máa gbọ́nwọ́ ẹ̀ sáwò. To me you are an elder, an icon, a legend. Àwọn legend ò kì í yinra wọn ìyẹn ò kì í yinra ẹ̀ lọ́bẹ̀ because ẹ̀ sí níbi tẹ́ ẹ ti ń argue. Pasuma ò gbọ́ òmọrin kọ ṣùgbọ́n ẹni tó bá sọ pé Pasuma ò mọrin kọ mo lè bóńtọ̀ ń jiyàn láti ìsìn títí dọ̀la. Táàdẹ̀ mọ́ pílé orin Paso táàmọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ táàmọ̀ oríṣiríṣi nǹkan tó nítumọ̀ ń bẹ̀. Anybody tó bá ti lo ẹ̀bùn tó bá ti lo ògo rí kọjá ọdún 10 kì í ṣoògùn mọ́ ẹ̀bùn ni. Merely looking at Pasuma you will love him. Yes, merely looking at him, you will fall in love. Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò lo orin tó fẹ́ fi gbà. Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò ní orin tó fẹ́ fi gbà á. Gbogbo ilé ò make sense. Ó pọ̀ jù. Kò sẹ́ni tó béèrè ẹni tó morin kọ láàrin yín àbẹ́ni tí ò morin kọ láàrin yín. Èèyàn ní kọrin for more than 20 years ká tún sọ pé kò tún lórin tàbí kò mọrin kọ dọ̀sí mi pé nonsense ni Pasuma ń kọ for more than 20 years. Kò wá sórin tó kọ́ ìlẹ́kọ̀ọ́ kankan bẹ̀ kò sí nǹkan tá a dì mú lórin Pasuma my dear brother á di ọ̀pọ̀lọpọ̀ nǹkan mú. Bá a gúnyán nú ewé tá a síbẹ̀ nú èpo ẹ̀pà ẹni tí ó yòó yòó. Pẹ̀lú hello kí ló ń dún? Ẹ lọ pa kó tó kú fún rẹ̀. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí tóbi ó ju nǹkan tó yẹ ká gbọ́ lẹ́nu
Saheed Òṣùpá lọ. Wàsíù Àlàbí Pasuma lóòótọ́ kò sọ ní sọ ti já o, ṣùgbọ́n lè tán gbé ta yìí ó ti di tìjà. Pàṣọ ò ráyè láti bẹ́ẹ̀ nìkan kan já o, mo bá sọ fún Pasuma nísìnyí yóò rẹ́rìn ni o, ẹ̀mẹ́ntẹ́ ní o, ó lè ní ẹwù ẹ kúrò lórí yẹn jàre, nǹkan tó bá wọ anybody ló lè sọ, ẹ jẹ́ ká anybody sọ nǹkan tó bá bá wọn lẹ́nu. àwọn òṣà múrin kọ àbí ẹ fi wálẹ̀ bẹ́ẹ̀ ká má múrin kọ, àṣà ń gbélé ayé wa àbí àbáwọn ló ń bọ̀ wá ní ìgbésí ayé Pàṣọ nù. pẹ́pẹ́ nìyẹn gba ti Òṣùpá nítorí orin o kò lè láìkì Pasuma. tó bá jẹ́ pé nìyẹn gba ti Òṣùpá nítorí orin kò lè láìkì Pasuma, èmi gba ti Òṣùpá nítorí orin ṣùgbọ́n mo láìkì Pàṣọ 100%. àtọ́ ẹ pé nǹkan mi ló fi láìkì ni o torí n tó lórin yẹn fún kò sí tó fẹ́ máa tiẹ̀ lọ́dọ̀ Pasuma. bàbá n tó lórin yẹn fún kò sí n tó fẹ́ máa tiẹ̀ lọ́dọ̀ Pasuma, òun tó ò tí ì wá ni, òun tó ò ní ìdí ẹ̀ tàbí kò mọ̀. Ọlọ́run he say too much. Ọlọ́run mo mọ nǹkan tó gbé mi wá. Àfáà Súnà àti Saheed Òṣùpá ń jà kìbá tí kàn mí rárá, kò ní mínì lọ́dọ̀ mi, ń tọ́ pa wọ́n pọ̀ ló tú wọn ká. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn tóbi fún Pasuma kò wọ́ ọ̀tí ẹ̀ rárá lọ́dọ̀ Saheed Òṣùpá. ẹni ẹ ṣe ń bilé Òṣùpá ó ṣe ń bilé kò sí tó fẹ́ mú orin Pasuma kò sí tó fẹ́ forí Pasuma ṣe. Kò sí tó fẹ́ mú bí orin Pasuma, kò sí tó fẹ́ forí Pasuma ṣe, ó wà insulting. ó kàn ń gbọ́ torí pé ó ń jẹun bẹ́ẹ̀ ni. Ó kàn ń gbọ́ torí pé ó ń jẹun bẹ́ẹ̀ ni. bàbá lọ Pasuma ò má ṣe nǹkan tó wà nílẹ̀. Pasuma ò máàchì nǹkan tó wà nílẹ̀. Sọ́dà bẹ́ẹ̀. Saheed fẹnu fa Pasuma ya lọ́dọ̀ Àfáà Súnà. Impression kí ló gbìn fún Àfáà Súnà? Impression kí ló gbìn sí lọ́kàn? Láti fojú kéré Pàṣọ, ẹni sì fojú dọba àwòwò Pasuma ò ti ẹ̀ràn yẹn kankan sẹ́. Sísọ̀rọ̀ ẹnì kankan kọ́ ni ó mú ga, ó ti ga already kọ́ mọ́ jábọ́ làdúrà, kò sì lè jábọ́ gan mọ́. Kọ́lọ́njọ́ dàgbà kó dògbò. Pasuma is an icon, is a living legend. Ó pòwe o kò pòwe o, Èkó wọn bí sí. Àwọn ọmọ ìlú òkè la kàrámọ̀ òwe, la kàrámọ̀ Yorùbá ńláńlá, nǹkan ló mátà o. Achievement díẹ̀ náà mátà o. ń bo Yorùbá ẹnu mi ti gbé mi dé báyìí. Àmì ọ̀dẹ̀ sọ tó mi. It is never how far but how well. láti sọ pé mo kọ ìyàwó kan mo kọ lẹ́ o fáìn mo á kọ lọ́fẹ́ lọ́fẹ́ ìyàwó mi tí ó fáìn tó lè tẹ́ lọ́rùn kò lè tẹ́ lọ́rùn bíbi tó fáìn. bóyá kó ní fáàrí ni àfi tó bá ti so ní fáàrí. tó wà ní Pasuma lóbi ọ̀rọ̀ orin Pasuma ò bá mi máa yé. Níbi ọ̀rọ̀ orin Pasuma ò bá mi ìmáyé mi o, ṣùgbọ́n láyé ilé ìta kọ́kọ́ wà yìí Pasuma ò bá. Bíbélì dẹ̀ sọ pé Olúwa ń wo agbéraga lókè réré. Orí ni, yes, orí bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe kọ́. Bíbélì ó ní eré ìje kìí ṣe fún ẹni tó mọ̀ ọ́n sá, ogun jíjà kìí ṣe fún alágbára. Eré ìje kìí ṣe fún ẹni tó mọ̀ ọ́n sá, ogun jíjà kìí ṣe fún alágbára. Because ngbà tó tá a bá sọ pé à ń jagun nísìnyí láti sọ pé ọmọ ọba ìjagun bí ẹrú, wọn á lọ́gbọ́n jagbára lọ, ọgbọ́n jagbára lọ. Ìwọ́dẹ̀ ní tó ti ń gbé wéètì láì mọ iye ìgbà ó ti ń múra. Wọn alágbára nìkan kọ́nà fi ń jà, ọpọlọ ní ọgbọ́n orí ni. Ilé ìdùn yẹn pọ̀ o. tàbí wá sẹ́ka sí láìpẹ́ ọlọ́run dárí jẹ́ àmì àbábà ọlọ́run fẹ́ gbéraga o. Ìwọ náà mọ̀ pọ́lọ́ ò gbà kò fagbéraga. láìpẹ́ ni láìpẹ́ ṣùgbọ́n torí orin kò sí ìwọ̀n nígbà tó bá ní ṣe fẹ́ ni ẹ̀kọ́ lè tẹ́ lọ́rùn. ogun tó rẹ̀ ni ẹ̀ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ṣe tẹ́múráyì ni.
gbogbo ń tẹ́ni ẹ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ń ṣe temporarily ni. Saheed Òṣùpá ìbá fọ́ mi lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ká lọ sọ wípé ẹni tó bá láìkì orin Paso kò sí nǹkan tí Saheed Òṣùpá lè ṣe kó fi tẹ́ lọ́rùn ìbá balance ẹ̀ lọ́dọ̀ mi. Pasuma kò lè má fi nǹkan tó wà nílẹ̀. Ìyẹn dijọ́ mi ọjọ́ rí. Ìyẹn dijọ́ mi ọjọ́ rí. Ó dá ayé mi kò sí ayé ilé ìtawà náà. Kí ló ń láìkí Barrister Kollington ló máa pín kí ló fẹ́ gbọ́nù Kollington. Ẹ tún gbọ́dọ̀ báyìí kéèyàn lòun ò láìkí Barrister kò sọ pé Kollington ló fẹ́ máa gbọ́ kí ló fẹ́ gbọ́nù Kollington. Kollington wà láyé ó wà láàyè bó ni ó ṣe rí lára bàbá yìí dọ́sí mi pé Kollington ò kọrin àbí Kollington lọ kọ ibi Nàìjíríà ń rè yìí ó mọ̀ ń bá mi lẹ́rù o lọ́dún 1978 ìdẹ̀rùn òsì fún mẹ́kúnnù mọ́ òkè ló ti jẹ́ ìwé fàyè inflation yìí ti káyé lójú ìyẹn ló máa ń bọ̀ yìí o ewédú tọrọ di sílè méjì o ìlú ò tí ẹ̀ fara rọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wá sọ sọ̀rọ̀ yìí o àwọn mẹ́kúnnù ń jìyà o ìdẹ̀rùn òsì fún mẹ́kúnnù mọ́ òkè ló ti jẹ́ ìwé fàyè orin Kollington Àyìnlá ni brother ẹ kú òǹdí ìdò erémọdé ni ó fẹ́ràn Barrister kò sọ pé kó yẹpẹrẹ Kollington Àyìnlá àwọn bàbá yìí ti ṣiṣẹ́ sẹ́yìn ọlá iṣẹ́ tí wọ́n ṣe lẹ̀lẹ̀ yìí ń jẹ ẹ get out àwọn Rashidi Yekini àwọn ló ṣiṣẹ́ lẹ̀ fáwọn David àwọn ló ṣiṣẹ́ lẹ̀ fáwọn Osimhen àwọn Haruna Ìṣọ̀lá Yusuf Ọlátúnjí Kollington Àyìnlá Ebenezer Obey Sunny Adé Barrister àwọn ló ṣiṣẹ́ lẹ̀ táwọn Davido ń jẹ àwọn ló kọ́kọ́ popularize Nigeria in global stage so yíyẹpẹrẹ kọ́ ló kàn wọ́n mọ́ o wọ́n ti pay dues wọn o ká máa appreciate wọn ni ká máa appreciate pátán ti kó nǹkan ti ṣe sílẹ̀ bó nírèsí wọn bá kọ̀ tí òfin gbá mọ́ ìwọ̀nba tó ti fi ń lè ò lè parun mọ́. Saheed Òṣùpá dẹ́ẹ̀dẹ́ mìràwó ègún lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe bó ti wù kéèyàn gàǹgà kókóńgó tó báwọn èèyàn bá síjú sọ́dọ̀ ẹ lásán ẹ̀rù ọba wọ náà ó sọ̀rọ̀ ságbọ̀n náà ó kò make sense. Ó ti gẹ́gẹ́ kan tó mọ̀ sọ. Àgbọ́yé ó yé mi dáadáa sà ó yé mi dáadáa. ẹ̀ ń gbálábò sí òfò náà àgbọ́yé ó yé mi dáadáa sà bọ́ bá jẹ́ mi ń àgíù bẹ́ẹ̀ hàn hello Alhaji àbí dókítà Paso àwọn orin Paso náà ń àjọ àgíù ẹ̀ díẹ̀ èmi ní máa pé àgbọ́yé o bàbá àgbọ́yé o Ó yé mi gan wàláhì. Àwọn tí mò ń bá jà tá kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. àwọn tí mò ń bájà tá kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ń jàbọ̀ tí orin yẹn wọ̀ bá jà. ọ̀sáré gbé píṣọ Oríyọmí Hamzat ti ṣe sórí Yọmí ń bẹ́ nìkan jà ni kò mọ̀ pé èèyàn kankan bó ń jà bó ṣe wà yẹn kò dẹ̀ ká nǹkan kún. so àwọn èèyàn kan ti dé stage kan láì tán bí lè pa àwọn onídìí anybody so shall it be. èmi ọ̀ràn yẹn ń sẹ́ eégún fẹ́égún òsàfóòsà bó ti wo lóró ni ó ṣe nǹkan ẹ̀ mi ì bá yàn jà pé bó ṣe ló bá ti rìn lásọ ẹnìkan yíyàn ẹ lódì bó bá ti wu ni làásè mọ́lé ẹni ìbáwò kó fi tẹ́lẹ́dẹ̀ jẹ sàárì. ìyẹn pí kọ́ mi kò pí kọ́ mi kò délé ayé ẹnì kankan kù ìyẹn return message mi kò return ẹ kò délé ayé ẹnì kankan kù ńgbà tí ní business mo fẹ́ patronize ẹ fún ńgbà tí ní business mo fẹ́ patronize ẹ fún ń patronize ẹ lòmíì kò sẹ́ni tọ́lọ̀ ò ṣe fún láàrin wa ẹ bá pé tòun ò tó lókù mo ní tẹ́lọ́rùn pẹ̀lú tí mo ní mo dẹ̀ nígbàgbọ́ ń bi tí mo ń lọ torí mo mọ̀ pé Ọlọ́run mú mi débẹ̀ gbogbo téèyàn wálé ayé kọ́ ló máa rí o kò sí expectation yẹn lọ́dọ̀ mi pé gbogbo nǹkan mo gbọ́dọ̀ achieve no you win some you lose some you don't win every battle. máa ń sọ lójú náà pé Òṣùpá mi láìka rárá àwọn tó ń kọ́ níbi lórí burúkú. Ṣé ẹ ti rí ìdí tí ẹ̀rù fi ń bọ Oríyọmí Hamzat
tó orin Òṣùpá Kọ́kọ́rọ́ Alátẹ Òṣùpá rí nírí wípé orin òun ló fi build the radio station ẹ̀ kọ́kọ́. God bless, go away, go get lost. Orin wo ló fi build rédíò ẹ̀? Ṣé Kọ́kọ́rọ́ Alátẹ ni rédíò Àgídìgbò ń jẹ ni? Ní Kọ́kọ́rọ́ Alátẹ ní ń jẹ́? Àbí Kọ́kọ́rọ́ Alátẹ nìkan tí lè tó ti ń bẹ lórí rédíò Àgídìgbò? Ó ti build the concept program ẹ̀. Bọ̀bá dẹ̀ sọ pé Kọ́kọ́rọ́ Alátẹ gan orin ẹ̀ ni a sọ wípé èdè Yorùbá ni. Níbo ló ti yọ Kọ́kọ́rọ́ Alátẹ? Èdè Yorùbá ni. Ṣé ìran yín nìkan ní ń sọ ni? Ṣé ìwọ nìkan lọ kọ́kọ́ sọ́rí ni? Níbo ni ìwọ gangan ti píìkì ẹ̀? You don't lay claim to anything that belong to the entire race. Kọ́kọ́rọ́, key, Alátẹ, àwọn tí ń tàtẹ. Mo lè sọ pé kọ́kọ́rọ́ tí mo rà nílé Alátẹ, Kọ́kọ́rọ́ Alátẹ. Mo lè drag it to any length. So ilé tó le jù ń bẹ náà ni pé Kóríyọmí ó change title program ẹ̀ kò dẹ̀ tí ì tó lẹ́ǹtì yẹn. Ṣé go and sit down jọ. Alátẹ tó ń tàtẹ ni kò wá mọ bó ṣe fẹ́ bá Òṣùpá sọ̀rọ̀ ó wá sọ Òṣùpá di ẹrù jẹjẹ ọ̀sọ̀dọ̀ Ọlọ́run ọba àbí. Kò sọ Òṣùpá dẹ̀rù jẹjẹ kò sọ́dọ̀ Ọlọ́run kò ní tẹ̀sí pé kò mọ bóyá fẹ́ bó Òṣùpá sọ̀rọ̀ kò ní tó fẹ́ bó Òṣùpá sọ ni tó bá ní tí ó bó Òṣùpá sọ lọ́la yóò pé Òṣùpá dẹ̀ bí ìkọlẹ̀ get lost ọ̀gbẹ́ni yíranjú wọn. Kí wá ni mo rí kí ni mo gbọ́ tí mo tún fi ń gbìyànjú àti rí Chief Sunday Igboho láti lè bá mi bẹ Òṣùpá àti Alhaji Oríyọmí Hamzat tí mo fi dá mi lóhùn. Kí ló fẹ́ bẹ Oríyọmí Hamzat fún? Kí ló tí wọn náà ń ṣe gbogbo ayé lọ́wọ́ wábi jókòó jọ. Mo rí kí ni mo gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tí nǹkan bá ṣe mí tó bá ṣe àwọn ọmọ mi àti gbogbo ẹbí mi Òṣùpá àmì Ọlọ́run ni kẹ́ ẹ mú next video ẹ máa rí ń bẹ̀. Go get lost jọ. Now ń bọ̀ náà. Next video ẹ máa rí bẹ́ẹ̀ bá mi ṣe ẹ̀kọ́ kan gbogbo ọmọ Nàìjíríà. Ó gbádùn ọ̀rẹ́ ọ. Ẹ jẹ́ n sáré ka àpilẹ̀kọ tó kọjá re tó fi sọ̀rọ̀ àmì Ọlọ́run. Ó ní I received a call from King Saheed Òṣùpá. Àfáà Súnà go and drag Baba Kọ́lá Olóòtú on social media. Okay. Ká jẹ́ pé Kọ́lá Olóòtú ló sẹ́ndì fídíò tó ní òun fẹ́ kó bá kó play lórí social media táṣìírí ẹ̀ lórí social media expose ẹ̀ lórí social media. Okay. Àfáà Súnà state I was once a barber to Àmì Ọlọ́run. I cut his hair and that was how I started my career. Kí l'Àmì Ọlọ́run wá ṣe fún ọ? Oníkọ́kọ́ náà ti pè láwọn èèyàn ìwọ ló ń gẹrun fún. Ṣé ẹ ti rí i pé gbogbo àwọn tí bá ń bá wa ṣiṣẹ́ tàbí tó súnmọ́ wa ẹ já wà very careful. Ṣé lè ò tí ì lè ronú débi tí ó ti múrun Àmì Ọlọ́run tí ó lọ fi ṣe nǹkan tàbí tó lè múrun ẹ̀fọ́ ta? Kọ́mọ́ dàbí Samson tóbìnrin gẹrun ẹ lọ. Ẹ̀wẹ̀ tí ń bá yàn gẹrun o ń tó ló fi bíìdì tó fi bẹ̀rẹ̀ kàríà ẹnìyẹn. And that was how I started my career. I expected Àmì Ọlọ́run to connect me with Saheed Òṣùpá. Kí ni interest ẹ pẹ̀lú Saheed Òṣùpá tó fi expect pé Àmì Ọlọ́run ó connect ẹ? Majority àwọn èèyàn wọn ò connect ẹ méèyàn gidi torí wọ́n ti rí ìwà àwọn ara tí ń bẹ lára ẹni o. Kọ́ mọ́ báyé wọn jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn gidi. Ó ti ṣẹlẹ̀ sí mi rí. Ọmọ tó train lọ́dọ̀ mi wọ́n dẹ̀ parí mo sì fún sàtífíkẹ́ẹ̀tì mo fún lówó mọ́tò máa lọ ìlú yín. Ó dẹ̀ gbéra ó lọ sọ́dọ̀ client mi tá a jọ lọ sọ́dọ̀ ẹ̀ ń Lẹ́kí ó sì lọ jókòó sẹ́nu ọ̀nà wọn. Ó lòun wá bá wọn ṣiṣẹ́ láì sọ fẹ́mi gangan. Ó lóun mọ̀ pé tóun bá sọ mímì níjó wọn lọ irú ilé ayé ìwo nu. Àwọn yẹn dẹ̀ wọn ì dẹ̀ ṣe rédíò wọn ò ní rédíò wọn ò ní stúdíò. Estate wọ́n ń ṣe ilé wọn ń kọ́ ilẹ̀ wọn ń tà. So aggressiveness ara yín ní ó jẹ́ kéèyàn ó lè connect yín ẹ bójú èèyàn jẹ́ ń bẹ̀. Iṣẹ́ kí ló ṣe fámi Ọlọ́run tó fi ní kọ́ connect ẹ̀ mọ́ Saheed Òṣùpá kí ló lọ fẹ́ bá Saheed Òṣùpá ṣe. Mi ò lè dédé release nọ́mbà Táyé fún Kẹ́hìndé láì béèrè lọ́wọ́ Táyé ṣe ń fún Kẹ́hìndé.
o lè béèrè nọ́mbà èèyàn kankan lọ́wọ́ mi nísìnyí pé kí n fún ẹ. I will never give you. bọ́ bá mọ̀ pé mo máa ní nọ́mbà ẹni yẹn lọ́wọ́ màá ní jẹ́ n kọ́kọ́ consult ẹni yẹn n kọ́kọ́ sọ fẹ́ni yẹn èèyàn kan béèrè nọ́mbà ẹ o ṣe ń fún un. kò sẹ́ni tí wọ́n déédéé connect èèyàn kálọ̀ nkọrin nísìnyí tọ́jú ọmọ ti Saheed Òṣùpá pé tí Saheed bá rí ọmọ aláìkí ẹ sọ nkọrin ni. I expected Àmì Ọlọ́run to connect me with Saheed Òṣùpá but he didn't do it. Àfáà Àmì Ọlọ́run had the connections to help me connect me with big people. He didn't. Ó sì máa connect ẹ pẹ̀lú big people. God bless you baba o. God bless you sir o. Ó ní he didn't do it. Why tó máa connect ẹ máwọn èèyàn ńláńlá iṣẹ́ kí ló fẹ́ mọ bá wọn ṣe. Sẹ́nì kan dédé pé Mike Adenuga nísìnyí kan ní kí ló dé kó ló ń fẹ́ connect Awikonko pẹ̀lú yín ni. Mike Adenuga will be like who is Awikonko? To for what? What should I do for him? Mo kàn fẹ́ connect ẹ̀ mọ́ náà ni ó ní kí n connect o. He will be like sórí ẹ pé ṣá sí wọ̀ gangan normal. Ó ní o connect mi mọ́ ó ní o connect o mọ́ mi o dẹ̀ ń connect ẹ̀ mọ́ mi náà fún kẹ́ni. Àfáà Àmì Ọlọ́run had the connection to help me connect me with big people. He didn't. I didn't fight or abuse him because I like him or like her. Ntọ́jẹ ló bá lọ. There was a time I called King Saheed Òṣùpá. He was in America and I asked him for a favor. Favor kini? To help connect me with a big presenter in Nigeria to do shows or interview me. You can consult any presenter of your own. Mo fẹ́ kẹ́ interview mi ni o tó rí pé popular. Then you pay them. Ọ̀dẹ̀ lè mọ̀ pay wọn tó bá sojú àánú fún wọn pé mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní kẹ́ gbé mi a máa interview èèyàn lórí rédíò láì gba ṣíṣì lọ́wọ́ ń tọ̀. Ìgbà tí mo wà lórí rédíò mo like láti máa help upcoming ju star lọ because to me ngba when I started láti gbé star gan di ṣòro. Táyé Currency ni ọ̀jẹ̀ ń gbó lórí wá mọ́ kò síbi tèmi ò ti lè sọ̀rọ̀ ìṣìrán èèyàn ṣẹ́. Mo pè é sórí program àjọ sọ̀rọ̀ mọ́ránmọ́rán títí tí mo fi dórí program ní promise mi pé ó ń bọ̀ tí mo fi ṣètò tán àrégún tí jájì kí agbe kò pick nọ́mbà mọ́. After program ló tó rojọ́ pé hold up yẹn pọ̀ ní ọjọ́ lágbára Ọlọ́run ìjọ́ mẹ́jọ mo tún promise àwọn èèyàn lórí rédíò pé lágbára Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ ẹ pàdé Táyé Currency. Ọjọ́ mẹ́jọ tún dé ó tún promise mi títí dọjọ́ kẹjọ àrégún tí jájì kẹ́. Wọ́n dẹ̀ wò pé kí n là lórí gan kí n kó mi kí là ń dára wa láàmú fún un jẹ́ ń yọ̀ǹda àwọn èèyàn fúnra wọn ṣé bí n ṣe máa ṣe wàhálà ni tí mo bá fẹ́ torí pé mo fẹ́ gbé olórin wà bí artist go to hell. Mo dẹ̀ erase ẹ̀ kó lórí program mi in the invite anybody ma mo dẹ̀ ń sílé ayé mi. Àwọn tí program wọn jẹ mọ́ good luck ojú orí tó kò sẹ́ńtẹ́ bíléèdì tí ò ní rí sọ. Àwa náà ti pẹ́ ń di iṣẹ́ yìí. Ọ̀rọ̀ Táyé Currency tí mo sọ that was 2007 if I'm not mistaken. Yeah, 2007 or 2008. So because wọ́n rí pa àjẹ́ nǹkan kan gbà náà wọ́n dẹ̀ fọkàn sí pa àlè jẹ́ nǹkan kan. Mo ti sọ́rí náà ó nínú rédíò Lagos tí mo lọ bá Dẹ̀jọ́ tó ń fúlù àti Kúnlé Àfọ́ọ̀dù. Dẹ̀jọ́ ni mo ní mo fẹ́ interview o mo mú rìkọ́dà dání o mo interview o Murphy Àfọlábí mo interview o Àfíìsì Ọwọ́ mo ní mo ń bọ̀ wá interview Murphy Àfọlábí ó sá lọ mọ́ mi lọ́wọ́ ó rò pé ìbò mo fẹ́ béèrè ó rò pé ìbò mo fẹ́ fi interview òun kó sá lọ. Mo dẹ̀ rí Dẹ̀jọ́ àti Kúnlé Àfọ́ọ̀dù mo ní mo fẹ́ interview Dẹ̀jọ́ Kúnlé Àfọ́ọ̀dù ń béèrè lọ́wọ́ mi pé ló mo fẹ́ san. Because mo fọkàn sí pé àwọn tó kù náà padà jẹ́ nǹkan kan mọ́ nílé ayé kọ́lọ̀ ń kọ Kúnlé Àfọ́ọ̀dù lónìí. Where is Dẹ̀jọ́ tó ń fúlù? Ó ti fi kú sàgbà kọ́lọ̀ ń dẹlẹ̀ fèèyàn rí. Kúnlé Àfọ́ọ̀dù jẹ́ kí Dẹ̀jọ́ tó ń fúlù ọ̀ sọ̀rọ̀ Kúnlé lọ́gbẹ̀ẹ́nu ẹ̀ sọ̀rọ̀ lè bí léèrè gan kọ́ rántí mọ́.
mo dey approach Baba Suwe. He answered me calmly. Ó bèrè tí program mi wà mo sọ ó ní ìbádẹ́ wù mí láti wá òbọ̀tọ̀ náà yẹn jìn ṣùgbọ́n anytime tí bá ní nǹkan ṣe ń ṣàìdí ibẹ̀ lágbára Ọlọ́run máa sọ ọ́ lẹ̀. Can I have your number? Ó ní why not? Torí mo jẹ́ ọmọ tó wà agile. When I started kò sẹ́ni tí mi ò lè face kò sẹ́ni tí mi lè lọ bá. Ṣùgbọ́n téèyàn bá ṣe àrígbàgbé Gbénga Adébóyè ní tá a bá fi sọ ọmọdé ó dájú kó ní ilé gbàgbé o. Wọ́n tún tọ́ funfun jáde ìṣe wọn ni wọ́n fẹ́ jẹ sí tẹ̀lẹ̀ àmọ́ Ọlọ́run lókè jù wọ́n o. Mo gbére mi d'Amẹ́ríkà Gbénga o. Mo gbére mi d'Amẹ́ríkà o. New York, Tariada, Brooklyn, Parkin, Manhattan, Platon gbogbo rẹ̀ ló járẹsẹ̀ pa. Washington DC, Maryland, Jersey rí SSI, Mississippi rí holiday wọ́n gbádùn hydrology mi o. Mo dé ìlú Chicago mo mọ bàbá Duncan ayọ̀ rẹ̀ kọ́ ní Chicago mo mọ màmá Duncan àbúrò mi di producer Jẹ́túndé Ìfẹ́mífẹ́mi ayọ̀ níjọ wọ́n bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Fáákẹ́ Ògúnbọ̀dé yìí ń kà mí pásọrí mi ń yára ìṣòfolúwọ̀gọ́ o. Wọ́n dé Minnesota pẹ̀lú Atlanta Georgia múráwó kí n san ní adé yìí irínkèrindò adé ọmọ awo nínú àdọ́ta ọkọ níkẹ̀ńdà abira olúọmọ Fátúnmíṣe babaláwo Rhode Island babaláwo Georgia ẹ̀sìn bẹ̀rẹ̀ ló ń gbéga kaniyu kasumu kẹ́mípìsì nnpc ọlọ́màṣẹ́ dàrin wọn rú Atlanta láti ríra California San Jose sọ́rájẹ́rì Tortas Mississauga Philadelphia Florida Canada mo pa wọn lẹ́rìn ìjàrá Gbénga ń bológun ti ń wọ̀ Débóyè ń bológun ti ń òde ẹ̀wọ̀n lókun ti ń wọ̀ hallelujah bá mi dúpẹ́ nítorí pé police station lókun tèmi yòdó ní New Jersey tí mo lọ wà díẹ̀ mọ́ mi Michael ọkọ̀ títí Láyọ̀dé Kẹ́mi lẹ́kìtì nílé o Mákànjú Ọlámi Àfọlábí Olúfúnláyọ̀ láyà jọ̀jọ̀ náà ti dé ọkọ̀ Bọ́lá yìí Ọlámi Àfọlábí Olúfúnláyọ̀ Túndé ẹ̀gbọ́n Olúfún àwọn èèyàn ni mo ti wọnú Gbénga Adébóyè. So ó ní tá a bá fi sọ ọmọdé kò ní gbàgbé tẹ́ ẹ bá ṣe dáadáa sí èèyàn àwọn èèyàn lè má rántí o a kì í gbàgbé aburú tí èèyàn bá ṣe sí wa. Ngúmọ̀ pọ́rọ̀ ó débẹ̀ lónìí mo sọ débẹ̀ lónìí ẹ̀ ń bá rí ẹgẹ́ fún Kúnlé Àfọ́ọ̀dù òun ò lè rántí ṣùgbọ́n ọmọdé ń bọ̀ wá dàgbà kí ni Kúnlé Àfọ́ọ̀dù ọgbà lọ́ọ̀ mi náà ìyàtọ̀ tí ń bẹ láàrin wòlé tọdún 5 ṣá. Ṣùgbọ́n àwọn ti popular wò tí popular upcoming làwa ń jẹ́ ńgbà náà upcoming náà pẹ̀lú hard work náà máa débì kan gbogbo àtijọ́ dẹgbẹ́ nìsín kò sí ní tí Kúnlé Àfọ́ọ̀dù ń ṣe tèmi Àkàndọ̀rọ̀ Àwíkọ́nkọ́ ò ṣe lónìí tó bá ka iye ọdún díṣẹ́ tíátà ń ka iye ọdún díṣẹ́ broadcasting. So ẹja ṣe jẹ́jẹ́ ẹja tẹ̀ jẹ́jẹ́ Dr. Saheed Òṣùpá ò mú Dr. wálé ayé nínú akitiyan ni Dr. ti jẹ jáde. Wá dúpẹ́ pé akitiyan rẹ̀ bọ́ sójú ẹ̀. Àwa tá ń sọ̀rọ̀ yìí kọ́ la lẹ́bùn o Bera Grand lẹ́bùn pọ̀ sí jù. Me can tell you that categorically.